Mo kí gbogbo wa ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá gbé ń gbọ́ mi lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé. Èmi ọmọ yín ni o, àrólé bàbá tẹ́ntẹ́n Olú Mike Ọbalọ́lá JP. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kẹ́yin brọ́dà mi, bẹ́ẹ̀ ni mo kẹ́yin sísítà mi. Oòduà gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. Kí a tó máa lọ lórí ètò ti tọjọ́ tòní, ẹ̀yin náà mọ̀ wípé a kò lè ṣètò láì jẹ́ wípé a fi tọlọ́run Elédùmarè ṣe. Ẹ jẹ́ ká ṣèbà lọ́wọ́ Elédùmarè, ọba tó jẹ́ kí èmi àti yín tó jẹ́ ká mọjọ́ tòní. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí ó gbé gbogbo wa dìde láti jà fún ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, bàbá wa àti Ọlọ́run wa, kábíyèsí olùgbàlà, Ọlọ́run ló yanu ìjìnlẹ̀fẹ́, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ògbìgbà tí ń gba láàrọ̀ ọba tí gba ní ọjọ́ ibi gbogbo, Ọlọ́run ayérayé, a lè wí lè ṣe, a lè ṣe lè wé. A gbé ọ̀gá yàn ológo ní tọjọ́ tòní o, nítorí pé ẹ mú wa wà láyé, ẹ mú wa wà láàyè, ẹ mú wa wà láàyè ara tiwa. Ẹ jẹ́ kí ìyà ó jẹ wá, ẹ jẹ́ kí ìbànújẹ́ ó jẹ́ tiwa. A dúpẹ́ pé ẹ jẹ́ kí àṣírí àwọn ènìyàn ìkà ẹ jẹ́ kó bò nílẹ̀ Yorùbá. A dúpẹ́ nítorí pé ẹ̀yin lọ́ba tí ẹ gbé wa dìde. A gbé yín ga nítorí pé ẹ̀yin lọ́ba tí ẹ dúró tì wá. Ọfà yìí, ọfà ọ̀tá ẹ̀jẹ̀ ó bà wá. Gbogbo èrò wọn ní ibi lórí wa ẹ̀ ń sọ di asán, ẹ̀ ń sọ di òfo. Ọlọ́run Elédùmarè, a gbé ọ̀gá o. Ó mú wa lọ lánàá, ó tún mú wa padà láàyò àti àlàáfíà lọ́jọ́ tòní. Ó jẹ́ kí ewu kankan ó jẹ́ kó wá. Gbogbo àwọn èèyàn tó ń pèrò ìkà sí wa, ó jẹ́ kí ìkà kà wọ́n, ó jẹ́ kí ibi oúnjẹ tiwọn. Ọlọ́run ayérayé, a gbé ọ̀gá lórí bàbá wa ọmọ Adéyẹmọ, a gbé ọ̀gá lórí bàbá wa Professor Banji Akíntóyè àti ìyàwó Onítìrí àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n di Yorùbá Nation mú. A dúpẹ́ lọ́run tó pé ẹ jẹ́ ká kábàámọ̀ lórí wọn. Ọlọ́run ayérayé, ẹ mà ṣe o, Ọlọ́run mẹ́ta lọ́kan ò mà ṣe o, nítorí pé orúkọ yín náà la kọ́kọ́ dá ká tó bẹ̀rẹ̀ ohunkóhun nílé ayé wa. Ọlọ́run ayérayé, a tún fẹ́ bẹ̀rẹ̀ ètò nítọjọ́ tòní báyìí, ẹ máa bá wa lọ, ẹ máa sì wá lọ. Gbogbo tá bá máa sọ, jẹ́ kó ṣe iyebíye létí àwọn ènìyàn wa, jẹ́ kó wúlò, jẹ́ kó jẹ́ ìwúlò fún wọn. Ọlọ́run ayérayé, bẹ́ẹ̀ ni kẹ́ ṣe o. A ti wá ń gbọ́ information lọ́tún lósì pé wọ́n fẹ́ assassinate bàbá wa olóyè Sunday Igboho, wọ́n fẹ́ assassinate ìyàwó Onítìrí, wọ́n fẹ́ assassinate bàbá wa Professor Banji Akíntóyè. Ìròyìn yìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ohun tí àwọn ìjọba ìkà wọ̀nyí tí wọ́n ń gbèlérò láti ṣe fún wa. Ọlọ́run ayérayé o, èèmọ̀ wọn, ètò wọn, gbogbo wọn lórúkọ Jésù má jò ó jọlé wa lórí o. Gbogbo agbára wọn ẹ sọ di asán, gbogbo ìmọ̀ wọn ẹ sọ di òfo. Àwọn ọmọ Yorùbá Nation ní kẹ́ ẹ gbé borí, ẹ gbé wa borí, ẹ jẹ́ ká borí wọn. Yorùbá Nation wo là ń fẹ́, ẹ gbà á fún wa nínú ìrọ̀rùn, láì sógun, láì sí ìtàjẹ̀sílẹ̀, ẹ gbà á fún wa o. Ẹ ṣàánú fún wa, ẹ dì wá mọ́ o. Gbogbo àwọn olólùfẹ́ Yorùbá Nation, ẹ má jà bógun lọ o. Ẹ dúró tì wá, Jésù Kristi agbára wa. Ẹ̀yin onílẹ̀, ẹ dìde o, ẹ dìde o, ẹ jà fún wa o. Bẹ́ẹ̀ ni kó rí o, agbára Elédùmarè. Mo kí gbogbo wa lórí ìkànnì aláyọ̀ yìí. Ká tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ national anthem wa. Torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó ká mi lára. Ẹ mọ̀ èmi ọmọ yín, ẹ mọ̀ mí dáadáa wípé mi kì í dédé ń jáde. Ọ̀rọ̀ Yorùbá Nation yìí náà ló ń gbé mi jáde síta. Information tí n bá dẹ̀ ti fún yín, ẹ̀yin náà mọ̀ pé legit ni. Àwọ̀ ò bá wọn rè rà tí ò lọ́mọ náà, àbí báwọn náà ṣe máa ń sọ. A kì í parọ́ mọ́ ni. Bó bá ṣe rí gẹ́lẹ́ báyìí, òun lèmi àrólé ṣe máa ń sọ. Torí pé ohun tí àwọn alálẹ̀ gbélé mi lọ́wọ́ ni. Kí n tó máa lọ nínú ètò tọjọ́ tòní, ẹ jẹ́ ká gbọ́ orin ìbílẹ̀ wa. National anthem wa, ẹ jẹ́ ká gbọ́.
mo jẹ́ ẹ̀jẹ̀ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti ìlà Jíjà nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀ mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Ẹ ṣeun ẹ̀yin tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ dúró tì wá. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí wa lórí ìkànnì aláyọ̀ yìí. Mo kí yín bí ẹ ṣe ń wọlé. Ẹ jọ̀wọ́ ẹ bá mi máa share ètò yìí. Ẹ bá mi máa pín ní kíákíá báyìí. Ọmọládé ayéjótọ́ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀gbó ẹ̀dàgbà lágbára Elédùmarè. Òní Godwin mo kí yín o. Dára sí mi mo ti rójú yín bẹ́ẹ̀ arẹwà obìnrin. Mo rójú yín bẹ́ẹ̀ o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa máa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ìyá mi dára sí mi akíkanjú obìnrin ogun. Mo kí yín bẹ́ẹ̀ o. Ibrahim Gbọ́lágadé mo kí yín. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀wọ́ ẹ bá mi máa share program yìí. Ẹ bá mi lọ sí orí ìkànnì àwọn ajìjàgbara ní orí Facebook wa. Ẹ bá mi pe gbogbo wọn wọlé. Ẹni mo ní kí wọ́n wọlé wá o, kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èmi àrólé bàbá tẹ́ntẹ́ ní ti ọ̀sán yìí. Ibi tí mo jókòó sí báyìí ni àwọn ọ̀gá mi lókè ni wọ́n ti gbá mi láago. Ní ìgbà tí mo kọ́kọ́ gbọ́ voice note yìí, tí mo kọ́kọ́ gbọ́ information tí mo fẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá nítọjọ́ tòní, mo kọ́kọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀? Ṣé àwọn ará bí wọ́n ń parọ́ ni àbí báwo? Ṣùgbọ́n nígbà tí mo tún wo ẹni tí ó gbé information yìí jáde, mo rí pé bọ̀bọ́ yìí o kì í bá wọn ra èèrà tí ò lọ́mọnú. Arákùnrin yìí tó bá mú information náà jáde, information rẹ̀ èèyàn ò gbọ́dọ̀ fi wọn ò gbọ́dọ̀ fojú parẹ́ o, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ dàánù, torí pé ẹni bá ṣe bẹ́ẹ̀ ó lè padà wá lẹ́yìn o. Ìdí nìyí tí àwọn ọ̀gá wa lókè, ibi tí mo nọra sí, tí mo jókòó sí, tí mo fọwọ́ lẹ́rán, tí mò ń wò pé kí ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, níbo la fẹ́ bá yàrá já, ọ̀nà wo la fẹ́ gbà. Lóòótọ́ àwọn èèyàn wa, àwọn ọ̀gá wa lókè, wọ́n ti bá ọ̀rọ̀ yìí, wọ́n ti bá dojú gógó. Ìyá mi kan wọ́n pè mí láti ìlú Dubai, mọ́mì mi láti ìlú Dubai, ìyá yẹn ló tún pè mí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀wọ́ kí ni kí n ṣe báyìí o? Mo wà lórí live show. Mo ti sọ fún ẹni tí ó ń pè mí bẹ́ẹ̀ yẹn pé mo ti wà lórí live show. Èmi ni mo ní kí ìyá mi yẹn pè mí kájọ sọ̀rọ̀ nípa Yorùbá Nation náà ni. Òun ni wọ́n ṣe pè mí ìgbà tí mo pè wọ́n wà lẹ́nu iṣẹ́. Wọ́n fún mi ní mẹ́sẹ̀ pé àròlé màá pè yín tí n bá délé. Mo rò pé wọ́n ti délé ni wọ́n ní kán ṣàlò sí mi. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ bá mi pè àwọn ènìyàn wa wọlé o. Ẹ bá mi pè ọmọdé wọlé, ẹ bá mi pè àgbà wọlé, ẹ bá mi pè obìnrin wọlé, ẹ bá mi pè ọkùnrin wọlé. Information tí a fẹ́ gbé fún yín, tá fẹ́ fún yín lọ́jọ́ tòní, a fẹ́ kí ẹ bá wa share a fẹ́ kẹ́ bá wa gbé
voice note gbogbo nǹkan tá fẹ́ play fún yín lọ́jọ́ tòní a fẹ́ kẹ́ bá wa gbèrò rire ẹ wò wípé èdè arákùnrin yìí kìnrin kan bẹ́ẹ̀ ni èmi ni ọmọ Àkúrẹ́ olómi méjì ká péjèjì lálà àlá ṣe bẹ́ẹ̀ ó domi ọmọ ẹ̀yà lọmọ ọlọ́jà méjì kan ná lọ́rẹ̀jọ́ ẹ̀yà lọmọ amúdàsílẹ̀ fogun ẹnu túni ṣe fi ọ̀rọ̀ ẹni túni ṣe fún ẹni tó bá respect wá sọ́dọ̀ wa tó hùwà bí ọmọ dáadáa ṣùgbọ́n wọn a tún máa kì wá ní kì wípé àwa lọmọ amúdàsílẹ̀ mogun ẹnu pani èyí tó bá sọ pé òun bìlífù nínú ọ̀rọ̀ ara ẹni o ẹnu lásán la máa fi pa àti ìnílò ìdá o bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà mọ èmi àrólé mo gbọ́ ẹnu tú ní ṣe ìyẹn ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ Yorùbá Nation tọkàntọkàn fogun ẹnu pa ní àwọn tó jẹ́ ọ̀tá wa torí pé wọ́n máa kú àwa la máa yè lágbára Elédùmarè ẹ̀yin ọmọ Yorùbá mo tútù dóde o èmi àrólé bàbá tẹ́ntẹ́n mo tútù wà lórí àpèrè mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn alálẹ̀ tí wọ́n gbé sí mi nídìí tó ní kí n máa gúnlẹ̀ sórí àga ìwàásù mi yìí torí pé òjíṣẹ́ Elédùmarè ni mo jẹ́ tí a bá ti wí fún yín ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé lóòótọ́ a jọ wà nínú struggle yìí ni ẹ máa gbà á kẹ́ máa kà sọ́wọ́ kẹ́ lè fi mọ̀ wípé kì í ṣe ṣeréṣeré ọ̀rọ̀ tí a tún fẹ́ sọ fún yín ní ti ọ̀sán yìí mo ní ìgbà tí èmi àrólé kọ́kọ́ gbọ́ mo kọ́kọ́ jókòó mo sẹ́ńpẹ́ mo wò níwò wípé kí ló ń ṣẹlẹ̀ mo kọ́kọ́ fẹ́ pè tẹ́lẹ̀ pé ẹ jọ̀wọ́ torí ó láwọn kan tó yẹ kí n pè lójú ẹsẹ̀ yẹn ṣùgbọ́n mo wá kọ́ ṣe sùúrù pé kí ló ń ṣẹlẹ̀ gangan nígbàtí voice note yìí nígbà tó dé ọwọ́ mi ṣùgbọ́n ibi tí mo jókòó sí tí mo fi ìkàlẹ̀ sí ibẹ̀ ni aago àwọn ọ̀gá mi lókè ti wọlé tí wọ́n ti pè mí ìpè pàjáwìrì ni wọ́n pè mí wọn ò tiẹ̀ dúró kí mi àwọn ọ̀gá mi lókè wọn ò tiẹ̀ dúró kí mi pé àrólé pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o tí wọ́n fi fún mi ní information yẹn pé àrólé ó yá lọ gbé ìhámọ́ra ogun wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá gba orí ètò lọ ṣe iṣẹ́ tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá gbélé ẹ lọ́wọ́ rántí àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ń ké rárárárá tí wọ́n ń ké fún ẹ̀san tí wọ́n ń ké fún ìdẹ̀ra tí wọ́n ń ké wípé wọ́n fẹ́ lọ rèé sùn tí àwọn ènìyàn ìkà yìí tí wọ́n ń lò wọ́n tí wọn ò jẹ́ kí wọ́n lọ sùn àwọn ọ̀gá mi lókè ní kí n rántí o pé lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kí n gun orí àpèrè mi lọ níbi tí àwọn alálẹ̀ ṣe tí wọ́n gbé fún mi wípé kí n máa fi ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá kí n máa fi ja àjà ìgbára wọ́n pè mí wọ́n ní kí n rántí o àwọn ẹ̀jẹ̀ tó ti sùn wọ̀nyí wọ́n fẹ́ sùn ṣùgbọ́n àwọn ènìyàn ibi wọ̀nyí àwọn ẹ̀jẹ̀ ọmọ tuntun àwọn eléyìí tí Tinubu tó lọ fi ṣe ètùtù ní ìlú Ọ̀wọ̀ wọ́n ní àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí wọn ò tí ì lọ sùn o wọ́n ní wọ́n ń ké lóhùn rárá bẹ́ẹ̀ ni wọ́n ń sun ẹkún kíkorò wípé wọ́n pa wọ́n sí ọjọ́ àìpé wọ́n pa wọ́n àwọn ọmọ tuntun wọ̀nyí ń ké níke wípé wọn ò jẹ́ kí ìyá wọn jèrè wọn nítorí pé ìyá wọn ṣe wàhálà ṣé oyún oṣù mẹ́sàn-án ní ká sọ ni àbí ní ìgbà tí abiyamọ tí wọ́n ń bí ọmọ yẹn lọ́wọ́ tí ọmọ wa bùṣe gàdà tó bùṣe gèdè tí Tinubu fi wọ́n ṣe ètùtù tó dẹ̀ gbé owó fún wọn ní ìlú Ọ̀wọ̀ tó fi owó ṣe pàṣípàrọ̀ ayé wọn tó gbé fún wọn lọ́hùn tó ní òun ti rà á ó ti ra àwọn ẹ̀jẹ̀ yẹn nítorí pé òun fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀gá mi lókè ní kí n rántí o wípé àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí àwọn ni wọ́n ké lóhùn rárá o pé a gbọ́dọ̀ tó jáde báyìí fún information tó tẹ̀ wá lọ́wọ́ yìí láti bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá láti bá wọn sọ̀rọ̀ ní pàtàkì jùlọ àwọn akíkanjú wa ní pàtàkì jùlọ àwọn ènìyàn tí wọ́n ní agbára
tí Ọlọ́run gbé agbára ilé ayé tó gbélé lọ́wọ́ tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ àwa ọmọ Yorùbá Nation tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ́ olólùfẹ́ àwa Yorùbá Nation. Wọ́n ní ká pè yín, wọ́n ní ká pe ẹ̀yin akíkanjú, ẹ̀yin babaláwo wa, ẹ̀yin ìṣẹ̀ṣe, ẹ̀yin babaláwo, ẹ máa dunnú. Ẹ̀yin tí ẹ jẹ́ original babaláwo ni o, ẹ máa dunnú. Torí pé gbogbo àti àfáà ni o, àti pastor ni o, àtàwọn tó sọ pé lẹ́yìn tá believe pé gbogbo nǹkan ìṣẹ̀ṣe wa náà ni gbogbo wa sì jọ ń lòdì sí yín. Olóríire ènìyàn lẹ́yìn babaláwo ilẹ̀ Yorùbá torí pé ọ̀dọ̀ yín náà ni wọ́n fi ń ṣe agbára torí pé wọ́n mọ̀ wípé ewé àtegbò Ọlọ́run ló jogún rẹ̀ fún wa àwọn ará bí kọ̀kọ̀ yín wá sí ni ṣùgbọ́n ó ti ń yé wọn báyìí torí wọ́n ti ń tọ̀ ẹ̀yin bàbá wa náà wọ́n ti ń tọ̀ yín wá ń sìn wọ́n ti ń tọ̀ yín wá fún agbára wọ́n ti ń tọ̀ yín wá ń sìn láti dira ogun torí pé wọ́n mọ̀ pé ojú ogun láyé ṣẹ́rí ojú ogun láyé tí Michael Adé kọ lọ́jọ́ sí ìlú Nàìjíríà ló fi kọrin ẹ dé ìlú Amẹ́ríkà ẹ ní believe pé ojú ogun láyé ní ọ̀dọ̀ wọn lọ́hùn wọ́n gbádùn wọ́n ló tún níbì kankan tó yẹ pé wọ́n tún lọ ń kó oúnjẹ ọ̀fẹ́ ńbẹ̀ tí wọ́n á jẹ tí wọ́n á mu tí wọ́n á yó tọ́n bá fún yín lóúnjẹ ọ̀fẹ́ lílùú location 419 kẹ́nìyẹn ṣọ́ra ẹni tó bá pé kò yàtọ̀ sáwọn atájọ́ ọmọ Yorùbá Nation torí pé àwa ti múlẹ̀ pẹ̀lú àwọn alálẹ̀ pé a ò lè dalẹ̀ mọ́ tá a bá dalẹ̀ àbálẹ̀ lọ ni àwa la lè sọ fún yín pé oúnjẹ rẹ̀ ẹgbà ẹ jẹ́ olóṣèlú bá gbé oúnjẹ wá kẹ́ mọ̀ pé kádàrá ilé ayé yín òun ló fóúnjẹ yẹn gbà lọ́wọ́ yín tó lóṣèlú bá gbé aṣọ wá kẹ́ mọ̀ wípé kádàrá ilé ayé yín òun ló fi aṣọ ọrùn ẹ̀ ló fi gbà lọ́rùn ló fi gbà ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ ń bẹ lẹ́nu èmi àrólé bàbá tẹ́ntẹ́ ní ti ọ̀sán yìí o Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP ẹ bá mi pe àwọn èèyàn mi wọlé ẹ pe onílé wọlé ẹ pe àlejò tí ò bá ń ṣe Haúsá àti Fúlàní ẹ pè wọ́n wọlé bí olóṣèlú bá lè wọlé sórí ìkànnì yìí mi ò mind because a fẹ́ jèrè ọkàn wọn ni ẹ sọ fún wọn wípé kí wọ́n súnmọ́ èmi àrólé bàbá tẹ́ntẹ́ àwa ò bẹ̀rù wọn ẹni kí olóṣèlú wọlé sí orí ìkànnì yìí kó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èmi àrólé torí pé àwa ò sá fún wọn a ò dẹ̀ bẹ̀rù wọn we are all born to die ọjọ́ kan àjọ kan kò sẹ́ni tó fẹ́ di ilé ayé mú títí lọ títí olówó wà kú ò ní wà á lọ ṣùgbọ́n àwa dúró lẹ́dúró wípé kó tó di pé àdàgbà àdògbà filé ayé sílẹ̀ a fẹ́ ṣiṣẹ́ fún ìrandíran ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la kí Fúlàní má bàa kó wọn lẹ́rú òun làwa fi dìde tẹ bá rí mi tí mò ń ké lórí social media mo fẹ́ gbalẹ̀ bàbá mi fún àìrandíran ọmọ mi tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la kí wọ́n má bàa ṣẹrú kí wọ́n má bàa jìyà táwa ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ ológo ilẹ̀ Yorùbá ló ti fi ilẹ̀ Yorùbá sílẹ̀ tí wọ́n ti gbòkè òkun lọ tí wọ́n ń ṣe wọ́n rádaràda lọ́hùn ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo yà bàrá síbẹ̀ ní ẹ̀yìn tèmi ẹ bá mi share prógrámù yìí ẹ̀yin ọmọ Yorùbá mo ní ibi tí mo jókòó sí làwọn ọ̀gá mi ti pè mí wọ́n ní kí n jáde síta wọ́n ní voice note eléyìí tó ṣe jáde lẹ́ni yìí wọ́n ní ká pín wọ́n ní ká jáde ká pariwo rẹ̀ fún gbogbo ọmọ aráyé kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá kí ẹ tún gbọ́ sétí mo dárúkọ ẹ̀yin bàbá wo oníṣẹ̀ṣe wọ́n ní ká pariwo fún yín wípé yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà wọ́n ní kẹ́ ẹ gbà wá wọ́n ní kẹ́ ẹ dúró tì wá gbọ̀in 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 wọ́n wá ní ká pe gbogbo ẹ̀yin pásítọ̀ tí ẹ jẹ́ pásítọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n ní kí ẹ jọ̀wọ́ sáàmù yín eléyìí tí wọ́n fi ń jagun àjàyè ibi tí ẹ lè ṣí nínú Bíbélì yín tẹ́ lè fi ja ogun fún àwa ọmọ Yorùbá tí ẹ lè fi dúró ti àwọn tí a fẹ́ dárúkọ tí ẹ ń wò lójú móhùnmáwòrán mi yìí tí a máa gbé voice note wọn jáde bàbá mi Professor Banji Akíntóyè bàbá mi olóyè Sunday Igboho àti ìyá mi Onítìrí Abíọ́lá
wọ́n ní kí ẹ̀yin pásítọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ló ti tó àkókò báyìí kẹ́ gbé bíbélì yín jáde kí ẹ wá ṣí ibi tí ẹ mọ̀ wípé ẹ lè ṣí tẹ́ ẹ lè fi jagun, tí ẹ mọ̀ wípé ẹ lè pè lórí àwọn ọ̀tá tí wọ́n lé ẹ̀mí bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa àti bàbá wa Adéníyì ọmọ Adéyẹmọ Àdìsá àti ìyàwó Onítìrí ìyàwó bàbá wa Abíọ́lá. Wọ́n ní àwọn kan, wọ́n ní àwọn tí wọ́n lé ẹ̀mí wọn láti pa yìí, láti assassinate wọn yìí, wọ́n ní kẹ́ ẹ ṣí bíbélì yín kí ẹ kà lé wọn lórí, kí gbogbo ìmọ̀ wọn kó má ṣe jọ lé wọn lórí, kí gbogbo èrò wọn kó bẹ̀rẹ̀ sí ní tú dànù. Wọ́n ní ká tún pé ẹ̀yin àfáà àti ẹdilẹ̀ Yorùbá mú. Wọ́n ní tẹ̀síbáwù yín àti kíní tẹ́ fi máa kírun tó dàbí rosary yẹn, wọ́n ní kẹ́ ẹ gbé jáde. Wọ́n ní àyà tẹ́ ẹ lè fà lórí àwọn ọ̀tá tó di Yoruba Nation lẹ́sẹ̀ mú, tí wọ́n tún wá sọ wípé wọ́n tún fẹ́ assassinate àwọn olórí wa, àwọn tí wọ́n ti la ọ̀nà fún wa, tí wọ́n ti là wá lójú, tí wọ́n ti jẹ́ ká mọ̀ wípé inú oko ìparun la wà. Wọ́n ní kẹ́ kà wọ́n àyà yẹn, kẹ́ gbé tẹ̀síbíù yín jáde, kẹ́ kà lé wọn lórí o. Wọ́n ló ti tó àkókò lẹ́yìn tí ẹ jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, tí ẹ dúró ti Yoruba Nation gbágbágbá. Ẹ̀yin ìyá wa tí ẹ ò fẹ́ fi ojú sunkún ẹ̀yin àwa tá a jẹ́ ọmọ yín mọ́. Wọ́n ní ibi tẹ́ ẹ bá lè rìn dé lọ́wọ́ yìí, ibi tẹ́ ẹ bá lè dé lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ Àdìsá, lórí ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akíntóyè, lórí ọ̀rọ̀ bàbá wa, lórí ọ̀rọ̀ ìyàwó Onítìrí. Wọ́n ní ẹ̀yin ìyá wa tẹ́ ẹ dilé ayé mú. Wọ́n ní kẹ́ ẹ rìn ní kíákíá báyìí torí yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Abiyamọ ò gbọdọ̀ gbẹ́kún ọmọ ẹ̀ kó má tatí wéré. Wọ́n ní kẹ́ ẹ tatí wéré o. Gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin abiyamọ gidi, ẹ̀yin abiyamọ òde ọ̀run, ẹ̀yin abiyamọ ilé ayé, wọ́n ní kẹ́ ẹ tatí wéré o. Wọ́n ní àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń gbèrò láti assassinate bàbá olóyè Sunday Igboho, láti assassinate bàbá Professor Banji Akíntóyè, láti assassinate ìyàwó Onítìrí. Wọ́n ní ká broadcast ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí bí ẹni tẹ́ tí share rí. Ẹ bá mi gbé lọ sí orí ìkànnì Yoruba Nation kọ̀ọ̀kan. Àwọn ọ̀gá wa lókè ní ká pariwo síta. Ibi tí mo jókòó sí ni wọ́n ti pè mí pé tó wà lọ́wọ́ mi yẹn ó jó òótọ́ lọ́dọ̀ wọn ni o, ó jẹ́ irọ́ ni o. Wọ́n ní ká tó pariwo ẹ̀ síta. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ mọ̀ wípé àwa tí à ń sọ̀rọ̀ lórí social media àtẹ̀yí tẹ́ ń gbọ́ wa àjọ ń ṣe iṣẹ́ yẹn ni, torí pé information tá a bá fún yín lẹ́yìn bá wa ń deliver fún wọn nínú ilé. Ìdí nìyẹn tí inú mi fi máa ń dùn tí mo fi máa ń sọ fún yín pé àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà, àpò ṣàṣàmùrà òkè ń gbẹ, ọ̀dá iyọ̀ òkè ń wọ́n lókun, ọ̀dá owó ò ní wọ́n yín o, ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀dá owó ò ní wọ́n yín. Ibi tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media, torí pé tí ò bá sí yín iṣẹ́ Yoruba Nation go ò ní move. Torí pé ẹ̀yin lẹ ń dúró tì wá tẹ́ ń gba information yẹn lọ́wọ́ wa, tí ẹ bá wa ń sọ fún àwọn tí ò ní fóònù pé ìjọ ti gbọ́ báyìí ni mo gbọ́ lẹ́nu bàbá Kóìkì, báyìí ni mo gbọ́ lẹ́nu Ọmọlúkà, báyìí ni mo gbọ́ lẹ́nu bàbá mi olè bàbá tẹ́ntẹ́, báyìí ni mo gbọ́ lẹ́nu ìyàwó Onítìrí. Ẹ̀yin lẹ bá wa ń broadcast ẹ̀ síta, gbogbo yín ni mo kí. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ẹ bá ní màmá tó jẹ́ màmá àgbà, àwọn ọlọ́jà tí wọ́n fi ń pọmọ tí ọmọ òkè ń jábọ́, tí ẹ jẹ́ ọmọ wọn, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún mọ́mì nílé ẹni ó ti tó àkókò báyìí kí wọ́n sàn ọjà wọn, pé àwọn ènìyàn ìkà yìí wọ́n fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú wọlé nítorí pé wọ́n ti rí wa pé a ti lọ ni o. Nítorí pé wọ́n ti rí Yoruba Nation wípé no going back tá à ń pariwo yẹn, lóòótọ́ ni àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta yẹn, lóòótọ́ ni wọ́n bá wa stamp ẹ̀. Lóòótọ́ l'Elédùmarè bá wa fi òtẹ̀lú pé no going back ni, iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí, iwájú báyìí là ń lọ. Àwọn ènìyàn ìkà yìí wọ́n ti rí ní ìrí wípé ṣé doll baby tí wọ́n fẹ́ gbé sí orí oyè, tí wọ́n gbé flag APC sí lọ́wọ́ tí ò lè rọ́wọ́ fi mú, ṣé ìyẹn ni a fẹ́ pè ní pé ó fẹ́ gba Yoruba Nation fún wa? Lẹ́ni tó yẹ pé ó ti kú sáyé, tó yẹ pé ó kọ camouflage lásán ni, ó ń tọ̀ sára, ó ń tọ̀ sí ṣòkòtò, ọwọ́ ẹ̀ ń gbọ̀n, ó ti dàgbà, ẹni tó ti over, Tinubu bó ṣe wà yóò ti over 100,
ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gbá bọ́ọ̀lù ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa dé ọjọ́ orí yín kù bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn onípọlitíṣà yín ṣe ń ṣègbésí ayé tiwọn ẹlòmíì àti pé 100 á lòun 75 ọmọ ẹ̀ á máa ṣe 80 years birthday lójú ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí gìrì kúrò lójú oorun wa dóòná ojú wa ti là o ojú wa ti là. ẹ̀yin tí ẹ bá ní bàbá tó gíríkì tẹ́ ẹ mọ̀ wípé oníṣẹ̀ṣe ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé wọn ẹ bá wa kó ọmọ Adéyẹmọ Àdìsá ẹ bá wa kó bàbá wa Professor Banji Akíntóyè àti ìyàwó Onítìrí ẹ bá wa kó wọn lọ sọ́dọ̀ wọn. ẹ bá wa gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe fún Yèyé Dára lọ́jọ́ kìíní àná nígbà tí àwọn ọ̀tá rẹ̀ dìde tí wọ́n gbé gbètùgbètù jáde tí wọ́n gbà fọ̀ṣẹ́ síta. ṣé ẹ mọ̀ wípé àwa ọmọ Yorùbá Nation yìí àwa náà la jáde tí a dá àṣàsí yẹn padà sí wọn lórí tí a dá rọ́bì yẹn tá a dá padà sọ́pọlọ wọn tí gbogbo àwọn tó jáde lọ́jọ́ kìíní àná bárabàrà láyé wọn rí sìn ayé wọn gò nítumọ̀ mọ́ nítorí pé wọ́n fẹ́ pa ènìyàn tí ó dúró fún àwọn tó represent àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. àwọn ènìyàn àpé o a lè ní mistake ṣùgbọ́n gbogbo àwa tẹ́ ń wò lórí social media àwọn alálẹ̀ ló gbé wa dìde. ẹ̀yin ọmọ Yorùbá ó ti wá tó àkókò báyìí láti ṣerú rẹ̀ fọmọ Adéyẹmọ. ẹ̀yin tí ẹ bá lè gbé ẹbọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ẹbọ ní kíákíá báyìí. ẹ̀yin tí ẹ lè gbàdúrà ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n ní ká gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tí ẹ bá lè gbà ẹ bá wa gbà á. ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin dádì mi mo ṣí fìlà fún yín o àbọrúbọyè bọ ṣíṣẹ́ o bàbá mi mo kàn kú o mo kàn kù ọmọ yín ni mo jẹ́ o ọmọ yín ni mo jẹ́. èkù tí mo kàn fún bàbá mi olóyè Sunday Igboho èkù tí mo kàn fún bàbá mi Professor Banji Akíntóyè èkù tí mo kàn fún ìyá mi Onítìrí ìyàwó bàbá wa Abíọ́lá ẹ ṣílẹ̀kùn yìí o ẹ ṣílẹ̀kùn yìí ẹ gbà wá nítorí pé yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ a máa gbọmọ Ọ̀rúnmìlà ẹ gbà wá o ẹ gbà wá ẹ̀yin lẹni wá ẹ̀yin lẹ bí wa o ẹ̀yin ni bàbá wa torí ẹ̀jẹ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá òun la fi dìde tá a fi sọ wípé a ò fẹ́ mọ́ a fẹ́ máa ní ìgbáyé gbádùn òun ni bàbá wa olóyè Sunday Igboho fi dìde torí àwọn ẹ̀jẹ̀ tó pọ̀ yìí òun ni ìyàwó Onítìrí fi dìde wípé kì í ṣe bó ṣe yẹ ká máa gbé ìgbé ayé òun la ṣe ń gbé yìí torí pé Olúwa sọ ó ní gbogbo tó ń dá ó ní dáradára ni ṣùgbọ́n àwọn olóṣèlú wọ́n ti sọ gbogbo ẹ̀dá burúkú. ẹ̀jẹ̀ kò wá ń flow lójoojúmọ́ kò sí newspaper tẹ́lẹ̀ kà ní Nàìjíríà tí ò ní sẹ́jẹ̀ ń bẹ. ẹ̀yin akíkanjú ilẹ̀ Yorùbá mo ní mo pè yín mo ní kẹ́ ẹ dìde eléyìí ti yàtọ̀ sí pé kẹ́kọ̀ọ́ máa gbọ́ ẹ dìde ohun tẹ́ ẹ bá lè ṣe ẹ ṣe ohun tí ẹ bá lè bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìdáàbòbò fún ọmọ Adéyẹmọ ẹ bẹ̀rẹ̀ sí ní sàǹsìn torí pé tí ẹ bá dìde láti pé kájọ fọwọ́sowọ́pọ̀ ja ogun yìí ìrandíran ọmọ yín á sin ìrandíran ọmọ Fúlàní tí ẹ bá dìde bí a ṣe ń pè yín bẹ́ẹ̀ ẹ bá dìde ìrandíran ọmọ yín á sin Fúlàní torí pé wọ́n ti lájẹ́ndà nǹkan tí wọ́n dẹ̀ tọ́ sílẹ̀ náà nìyẹn pé wọ́n fẹ́ gba oko wọ́n ti gba oko lọ́wọ́ yín ẹ̀ lè lọ oko mọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin tí ẹ bá lọ oko ń sìn akíkanjú nìyín. náà sì nígbà tí wọ́n gba oko tán wọ́n tutù bọ́ sáàrin ìlú wọ́n ti fẹ́ gba ìlú lọ́wọ́ wa ẹ̀yin bàbá wo oníṣẹ̀ṣe kílẹ̀ ń wò ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ lè sọ bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ kílẹ̀ ń wò ẹ̀yin òkè yín dà ẹ̀yin òkè tẹ́ fi ń wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó ń dà ó yá kó jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa fi pa àṣẹ ìrọ̀rùn sínú ọmọ Adéyẹmọ ẹ máa fi pa àṣẹ ààbò sọmọ Adéyẹmọ ẹ máa fi pa àṣẹ ààbò sí bàbá wa Professor Banji Akíntóyè àti ìyàwó Onítìrí ní kíákíá báyìí ni o. ààbò la fẹ́ lórí wọn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ mú yín lọ sí voice note tí mo torí ẹ̀ jáde síta ẹ jẹ́ mú yín lọ. wàhálà ti ṣẹlẹ̀ wàhálà wà. ọ̀rẹ́ mi kan ṣẹ̀ṣẹ̀ pè mí tán ní Nàìjíríà nísìnyí kí ló sọ ni pé ó ní ọ̀rẹ́ ẹ̀gbọ́n òun tó já àwọn top officer nínú DSS ipò pé ẹ̀gbọ́n òun ipò dà yìí pé nǹkan tí a ń fà nǹkan tí a la fẹ́ gbà
ipe federal government ti gbé another secret bad agenda jáde o. Ó ní pé ẹ̀gbọ́n òun ó ní pé bọ̀dá yẹn sọ fún ẹ̀gbọ́n òun tó mo fẹ́ kákọ̀ forúkọ bó láti ní inú DSS gangan òun ni information ti leak out o. Inú DSS gangan ni secret yẹn ti leak out. Kí ni secret ẹjọ ẹ bá mi share ẹjọ ẹ̀yin olólùfẹ́ àrólé ẹ pọ̀ jù báyìí lọ ẹ bá mi share ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nation ẹ bá mi share kíákíá. Wọ́n lè trace the account number wọn so wọ́n fẹ́ gbà ní portfolio ó bẹ̀ lórí 100 million 50 million accordingly aishif magba àwọn sẹ́ríkì àwọn ìlú àwọn ilẹ̀ Yorùbá tó ti gba ẹ̀bọ̀dẹ̀ tó ti ní sẹ́ríkì àwọn sẹ́ríkì ilẹ̀ Yorùbá ó máa gba 50 million then àwọn ọba máa gba 100 million. Ẹni kí lówó yẹn jẹ́ owó ẹ̀mí àwọn agitator àwọn tó fẹ́ gba Oòduà nation fún wa owó ẹ̀mí wọn ni o. One nínú list yẹn wọ́n ní mamali 3 MKO Abiola ipò wà ní list àwọn tó fẹ́ assassinate. Wọ́n ní bàbá Akitoye Banji Akitoye bàbá prof ipò wà nù ipò fẹ́ sẹ́ndì assassin lọ sí Kútọ́nù lọ bá bàbá níbẹ̀. Bàbá kan tẹ̀ wá ń bẹ̀ wọ́n ní pé tó má gbé ìgbésẹ̀ yẹn inú lè fẹ́ bí àwọn bàbá kan but kátẹ̀gbà pé àwọn bàbá yẹn tẹ̀ fẹ́ yanjú ni mi ò kí ẹ̀ nípa yẹn. Ìyẹn bàbá tó máa ń sọ̀rọ̀ wà láwọ̀ ya bàbá kan báyìí tó máa ń sọ̀rọ̀ tó sọ pé restructuring lòun fẹ́ wípé restructuring làwa Yorùbá ń fẹ́ bàbá olórí àwọn afẹ́rẹ́ Pa Adébánjọ ni àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. So ẹja circulate message yìí kó lọ viral ẹ send ẹ sáwọn tẹ bá mọ̀ ẹjọ ẹ share ẹjọ yeye dára ẹ share ẹjọ ṣóyẹ kórí bẹ́ẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa Ọmọlúkà ní Nàìjà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa ó ní kó sọ fún Ọmọlúkà ibi kó ṣọ́ra dáadáa náà ibi kó ṣọ́ra dáadáa ẹ ká circulate message yìí ká lè sọ fún àwọn ọba tó bá ọba tá bá gbọ́ ipò gba owó kọ̀ọ̀kan. In fact àwa fúnra wa là dá sẹ̀ríà fún ọba yẹn àwa fúnra wa là dá sẹ̀ríà fún kò ní sí palace ẹ̀wọ̀n náà ẹ̀rín ìlú bẹ́ẹ̀ sì ni ó fúnra ẹ̀ àtìyàwó àtàwọn gbogbo àwọn ọmọ ẹ̀ náà máa bá lọ. Wàhálà tó wà lẹ́ẹ̀dì yẹn o iná ṣẹ̀ta lè lò kọjá yìí iná èyí ni tí mo send message báyìí èyí ni 11 of June tí mo send message yìí 11 of June 2022. So it's the latest message báyìí kẹ́kẹ́ máa circulate ẹ̀ kí àwọn ọba yẹn kan gbọ́ kí wọ́n gbọ́. ẹ̀yin ọmọ Yorùbá ó ti délẹ̀ o ó ti délẹ̀ náà nìyẹn. Nígbà tí wọ́n wò wọ́n rí nírí pé àwa ọmọ Yorùbá Nation àti lọ wọ́n rí nírí wípé àwa ọmọ Yorùbá Nation wọ́n ní àti lọ. Ó ti yé yín bẹ́yẹn gbogbo ìmọ̀ wọn pátápátá gbogbo ẹ̀ pátápátá la sọ di asán òun la sọ di òfo. Àṣírí kan wà ń bẹ tí mo fẹ́ fún yín ní ti àṣálẹ́ yìí kí n tó kúrò lórí ètò yìí. Àṣírí kan bẹ tí mo tún máa leak out fún yín tó tẹ̀ mí lọ́wọ́ lónìí láàárọ̀ yìí ni information yẹn tẹ̀ mí lọ́wọ́. Èmi àrólé bàbá tẹ́ntẹ́n ni o Olúmọ ẹ̀kọ́ ọba lọ́la JP ẹ máa share program yìí. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ti gbogbo tactics tán lò láyé àtijọ́ tí wọ́n fi pa Bọ́lá Ìgè tí wọ́n fi pa bàbá wa MKO Abiola tí wọ́n fi pa àwọn èèyàn jàǹkànjàǹkàn tó lè gbà wá kúrò nínú iná ìléru tí wọ́n kó wa sínsìn gbogbo tactics tán lò ń gbà yẹn. Ṣé ẹ mọ̀ pé òun náà lò fún ọmọ Adéyẹmọ tó fi lọ bọ́ọ̀sì ẹ̀ pé kán pa kan lè silent ẹ̀ nítorí ìjẹkújẹ nítorí oko ẹrú tí wọ́n fẹ́ kí ìrandíran yín wà títí di ọjọ́ ayé gbogbo. Tactics yìí òun ni wọ́n lò fún ọmọ Adéyẹmọ sẹ́ tí wọ́n fi pa Àdùgán sí ilé tí wọ́n fi kó ìyá wa Mọ́remí Ìfẹ́ Olúwa tí wọ́n fi kó wọn lọ sí àti bàbá mi Omíyalé tí wọ́n fi kó wọn lọ lọ́jọ́ sí.
ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin àgbààgbà tí a pè lọ́jọ́ tòní ṣé ẹ mọ̀ pé ẹ̀yin òun náà la pè nígbà yẹn bàbá kan tiẹ̀ wà tó yẹ pé ó gbé ìwo ńlá kan báyìí tó gbé jáde bàbá yẹn bàbá ìbà rẹ níbi tí o bá wà o torí pé èmi àrólé mo fọ́lò rẹ ní ọjọ́ yẹn ìwo yẹn bàbá yẹn gbé síta wọ́n gbé ògógóró sí ẹ̀yin òun náà la tún pè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin yẹn là ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí pé kẹ́ ẹ dìde tán bí wọ́n ṣe pa Bọ́lá Ìgè nìyẹn bí wọ́n ṣe pa tátìsì ẹ̀ náà lò ní Lẹ́kì tó gè tó fi pa àwọn ẹ lọ pa díẹ̀ nínú wọn tẹ́ ẹ bá ti pa díẹ̀ nínú àwọn yòókù àṣà òun ni wọ́n fi silent àwọn ọmọ tó gèètì yẹn ẹjọ́ láti ìgbà tí wọ́n táwọn gáìsì ẹ ti demand fún nǹkan tá a fẹ́ pé a ò fẹ́ kí ọlọ́pàá máa pààyàn a ò fẹ́ kí gbogbo ìjẹ́ kí ni wọ́n ṣe Tinubu àti Sanwó-Olú ọ̀dà pé kó lọ pa wọ́n the same tactics ọ̀hún náà tún lò lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wọ́n tún lò pé òkè náà sì wọ́n ti jòkó pé àwọn òòrọ̀ náà lọ mọ́ gbogbo ibi tó yẹ kí wọ́n lọ pátápátá ni àwọn ètò ń pera wọn ní Yoruba Nation àtàwọn tó ń pariwo lálálá lórí Facebook yìí ni wọ́n ti ń dí mọ́ wa ṣé ẹ mọ̀ wípé gbogbo àṣírí wọn àṣírí ìkọ́dẹ̀ tó ń bẹ ń sì tí mo máa tú fún yín àṣírí kan ń bẹ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ mi dáadáa kẹ́ ẹ yá mi létí yín o èmi àrólé òkì dédé ń jáde o àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àwọn ló rán mi iṣẹ́ o tí mo dẹ̀ ń jẹ́ fún yín tá a bá dẹ̀ ti ń jẹ́ fún yín ẹ jọ̀wọ́ ẹ máa bá wa deliver message yìí fáwọn tí ò bá ní fóònù tí ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa sọ ọ̀rọ̀ yìí fún ó ti dójú ẹ o ó ti dójú ọlọ́mọ òtó o torí pé àwọn olóṣèlú gan lọ́wọ́lọ́wọ́ tó wà yìí ṣe rí gbogbo wọn bó ṣe wà yẹn nǹkan tó tún gbójúlé sìn tó ń sọ ń sìn fún wọn ẹsẹ̀ wọn gan ti ń ṣèkì nílẹ̀ ẹlòmíì ti lọ ń wo ibi tí pálí ẹ̀ wà ó ti lọ ń yẹ̀ wò ẹlòmíì information ni mo sọ ẹlòmíì ti fly ìyàwó ẹ̀ out of the country àwọn ọmọ wọn ti pè wọ́n pé wọn ò gbọ́dọ̀ wálé information ni mo fún yín àṣírí ń bẹ tí mo fẹ́ tú fún yín èmi àrólé bàbá tẹ́ntẹ́ ni o Olúmike Ọbalọ́lá JP èmi náà ni nígbà tí ilẹ̀ Yorùbá bá dé àjọ máa ríra wa màá gbé yín sókè yín gá gbé mi tọ́ àjọ dira wa mú àjọjọ alálùbáríkà àjọjọ ayọ̀ àá fi ìdùnnú bára wa jó nítorí pé ìkeke báyìí lílékè igi òṣìbàtà òun náà sọ pé ó ń lékè odò àwa la máa lékè ọ̀tá gbogbo wa tá làwọn ọ̀tá wa òun làwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ó ní àwọn ọba tí wọ́n ti gbàbọ̀dè fún wa tó jí ọba aládé apẹ̀rẹ̀ tí wọ́n wà nílẹ̀ Yorùbá a máa borí gbogbo wọn àwọn alálẹ̀ afẹ̀jẹ́ wọn wẹ̀ nítorí pé ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù wọ́n la ojú sílẹ̀ báyìí wọ́n pa ọmọ ológo ilẹ̀ Yorùbá ó ti tó mo ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn Àjàní Àjàlá mo rí yín bẹ́ẹ̀ o bàbá mi akọni ọkùnrin Eégúnyẹmí Aláyàbí Òkè à ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ara ẹ̀yìn ò lè bá ṣùgbọ́n ó lé ara iwájú bá mo kí yín bẹ́ẹ̀ o mo kí yín bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá jìjà agbára ọ̀tá kú àwáyè ìyá mi dára sí mi arẹwà obìnrin mo sì ń wojú yín lọ́ọ̀kan o bẹ́ẹ̀ ni bàbá mi Àjàní bàbá mi Fálàdé Onímọ̀lẹ̀ mo kí yín bàbá mi Fálàdé ẹ bá mi gbé mọ̀lẹ̀ síta o ẹ tapo sí orí mọ̀lẹ̀ yín ní kíákíá gbogbo òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá eléyìí tó bá ń jẹ epo ẹ bẹ̀rẹ̀ sí ń fún wọn nítorí ọmọ Adéyẹmọ eléyìí tó bá ń jẹ yọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń fún wọn nítorí màmá wo Nítìrí eléyìí tó bá ń gba àgbò tó ń gba àgùntàn bọ̀lọ̀jọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa fún ní àgùntàn bọ̀lọ̀jọ̀ nítorí bàbá wa Professor Banji Akíntóyè eléyìí tó bá sọ pé pẹ́pẹ́yẹ lòun fẹ́ jẹ ẹ jọ̀wọ́ ẹ bá wa fún nítorí àwa agitator tá a wà lórí social media tá à ń pariwo lójoojúmọ́ nítorí èmi àrólé bàbá tẹ́ntẹ́n ẹ jọ̀wọ́ ẹ gbẹ́bọ ẹ gbàdúrà fún wa nítorí pé kò easy o ṣùgbọ́n àwọn alálẹ̀ ló ní ká jáde ó ní ká máa ṣe pé wọ́n bẹ lẹ́yìn wa ó ti dójú ẹ̀ ó ti dójú ibi tí elégbò ti gbọ́dọ̀ pariwo pé ṣíṣí jẹun eléyìí ò ṣe kì í ṣe kéré mọ́ gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá lẹ́nu wọn ti kún fún ẹ̀jẹ̀ ń ṣàn gbàlà báyìí lẹ́nu wọn ni ènìyàn ni wọ́n lójú ayé ṣùgbọ́n tó bá di òru ẹranko gidi burúkú ẹranko afàyàfà ajẹran tegutegun ni wọ́n
ní ọ̀sán gangan kọ́ wọn a máa jènìyàn, ní òru wọn a máa jènìyàn, gbogbo nǹkan ni wọ́n ń ṣe láti fi pa wá lára. Ìdí nìyí ẹni tó ń pè mí kó má ṣe pè mí, ẹ má pè mí. Melody mo rí ẹ ń bẹ̀, Melody mo rí ẹ, ẹja ọgọ yẹn èmi ò fẹ́ gba ìpè. Ẹ̀yin náà mọ̀ pé máa ṣètò, ó ní reason tí mi kì í fi fẹ́ máa gba ìpè lórí fóònù mi. Ọ̀rọ̀ tí n bá ń sọ ni kẹ́ ẹ máa listen, torí tí tẹ́ bá ti lè pè wọlé ẹ ti já spirit mi, ẹ ti já gbogbo nǹkan tí mo fẹ́ bá ọmọ Yorùbá sọ lára mi nù. Èwo ni mi ò kì í fi bẹ́ẹ̀ ń fi àyè lẹ̀, ẹ kò gbọ́n tí mo fẹ́ sọ ni. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní lásìkò yìí ẹ̀yin onímọ̀lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ gbọ́ ohun tí ẹ bá ní ẹ gbé jáde báyìí, ẹ máa fún wọn lóúnjẹ, ẹ máa gbàdúrà ààbò fáwọn bàbá wa àti ìyá wa tí wọ́n wà lórí fọ́nrán yìí. Ẹ̀yin pásítọ̀ wa mo ti sọ fún yín, ẹ ṣí bíbélì yín, ẹsẹ̀ bíbélì tẹ́ ẹ mọ̀ wípé ẹ lè kà sórí àwọn bàbá àti ìyá wa yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní kà lé wọn lórí báyìí kí ààbò jẹ́ tiwọn. Gbogbo ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé kí ó máa fi na ara ẹ̀, gbogbo ọwọ́ tí federal government àti state government wọ́n bá gbé lórí ọmọ Adéyẹmọ, lórí bàbá Professor Banji Akíntóyè àti lórí bàbá ìyàwó Onítìrí kí wọ́n máa fi ṣera wọn. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní gbogbo àwọn olóṣèlú tí wọ́n wà nílẹ̀ Yorùbá bí mo ṣe ń bá ẹ bá mi gbé lọ sórí ìkànnì olóṣèlú ẹni mo ní kán wá wò èmi àrólé bàbá Tẹ́ǹtì, kán wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi. Ẹ bá wa sọ fún wọn wípé ẹ̀rù ò bà wá mọ́, torí pé àwọn máa jẹ tiwọn, wọ́n máa bá tiwọn lọ. Wọ́n fẹ́ ṣẹlẹ̀ di ọmọ tiwọn kí ọmọ tiwa wá fi kọ́kọ́ ọmọ tiwọn kó ọmọ tiwa lẹ́rú ni. Òun la ṣe sọ fún wọn pé áyànga wọn olórí burúkú ni gbogbo wọn. Ẹ pè wọ́n wọlé, ẹni mo ní kí wọ́n wọlé sórí program mi kan lánàá, oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ. èmi ò ẹ̀yin ọmọ Yorùbá ẹ share program yìí ní kíákíá. Ẹ̀yin tèmi, ẹ̀yin ti Yoruba Nation, ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá Tẹ́ntẹ́n jákèjádò àgbáláyé, mo ní mo kí yín, mo ló ti tójú ẹ̀ báyìí láti wípé ká carry out ní kíákíá. Gbogbo nǹkan tó o bá mọ̀ pé o lè gbé jáde, gbé àfọ̀ṣẹ ẹ̀yẹn síta láti òru èní bẹ̀rẹ̀ iṣẹ́, torí pé tí ilẹ̀ Yorùbá yẹn bá dúró, ara tu ẹbí ẹ, kódà àwọn ẹran ọ̀sìn ẹ̀rájà mi à ṣe gọ́lọ́, kò jẹ olówó ẹ̀gan ò jẹun karapó fẹ́ jẹun, ẹ̀rí ewúrẹ́ mi à ṣe gùtọ̀, olówó gan ò jẹun débi tó ti fẹ́ràn kó jẹ. Gbogbo yín àti ìwọ àtewúrẹ́ ilé ẹ àti gbogbo nǹkan tó ní dúkìá gbogbo ẹ̀ ló máa gbádùn nílẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá bá dé. So àsìkò tí a gbọ́dọ̀ jà, tí a gbọ́dọ̀ gbára wa sílẹ̀ lélẹ́yìí tá a wà yìí. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ ń bẹ, àṣírí ń bẹ tí mo fẹ́ fún yín lálẹ́ yìí. Ọ̀rọ̀ ń bẹ, àṣírí tún ń bẹ tí mo fẹ́ tú fún yín. Ọ̀rọ̀ ń bẹ, àṣírí tún ń bẹ tí mo fẹ́ fi lé yín lọ́wọ́ wípé kẹ́tù ṣiṣẹ́ lé lórí. Ẹ rí pé mi ò ń jáde bí eléyìí lójoojúmọ́, ó ti dójú ẹ̀ ní àti ṣẹ́mọ̀ war front ni àti gbadé tẹ́lẹ̀ a sì ń rúgbó bọ̀ ni. Ní ìgbà tá ti bẹ̀rẹ̀ yẹn a sì ń rú igbó. Ẹ rí pé èmi àrólé bí jáde every day, bẹ̀ mò ń jáde o. Ẹ̀yin tí ẹ mọ̀ mí torí pé wọ́n mọ ètò mi, wọ́n sábà máa ń report, wọ́n máa block page mi náà ló fà á o. Oyè yín bẹ́yẹn. So now ẹ̀yin tèmi, mo ní ẹ pé onílé wọlé, ẹ pé àlejò, pé èmi àrólé bàbá Tẹ́ntẹ́n mo sì wà lórí ìkànnì lọ́wọ́, mò ń deliver nǹkan tán ní kí n deliver fún yín. Ṣé ẹ mọ̀ wípé Yorùbá Nation ó ń rúgbó bọ̀ tẹ́lẹ̀? Náà sì àti dé ojú war front gangan, ojú war front, ojú ọlọ́mọ òótọ́ òòlàwà àti àwọn olóṣèlú wà. Ẹ̀yin tèmi, mo ń bọ̀ wá, ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀, mo ń bọ̀. Ẹ sì máa fi eléyìí ṣàgbèsí ara. Yes, I'm coming. Ẹ jẹ́ kí àwọn akọni mẹ́fà, ṣùgbọ́n ẹ jẹ́ kí àwọn akọni mẹ́fà máa kí yín. Ẹ fún mi ní ìṣẹ́jú méjì, èèyàn kan bẹ lẹ́nu lẹ̀kùn mi.
Yorùbá mo ti padà dé ọ̀rọ̀ ń bẹ tí a fẹ́ sọ ní alẹ́ iṣẹ́ ẹ̀yin akọni mẹ́fà mo ṣèbà fún yín o ẹ̀yin akọni mẹ́fà tí ẹ dilẹ̀ Yorùbá mú mo ní mo ṣèbà fún yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá ẹ dìde o ó ti tójú ẹ̀ báyìí kájọ ṣiṣẹ́ papọ̀ ó ti tójú ẹ̀ bẹ́ ṣe ń ṣe ẹ tún bá wa bẹ̀rẹ̀ ẹ̀ báyìí abẹ̀bẹ̀ ààbò lórí ọmọ Adéyẹmọ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ì tí ì lọ o ẹ jókòó ẹ jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ ní ti ọ̀sán yìí mo sì dúró mo sì wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin alágbára gbogbo ilẹ̀ Yorùbá mo ní mo pè gbogbo yín pátápátá kẹjẹ́ kájọ bẹ̀rẹ̀ iṣẹ́ láti alẹ́ yìí la fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní ẹni bá lè gbẹ́bọ ẹ máa gbé ẹbọ ẹni bá lè gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà gbogbo nǹkan tí ẹ bá ní tí ẹ mọ̀ wípé a lè fi ran àwọn bàbá wa àti ìyá wa yìí lọ́wọ́ kí ọwọ́ ayé má ṣe ká wọn kí ọwọ́ ọ̀tá ó má ṣe ká wọn ní kẹ́ ẹ jájọ ṣe. mo sọ fún yín mo ní ìgbà tí Yorùbá Nation nígbà tí a bẹ̀rẹ̀ mo ní a ṣì ń rúgbó bọ̀ ni ṣùgbọ́n mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní Yorùbá Nation a ti wà ní ojú ogun gidi gan pẹ̀lú àwa àti ìjọba mujẹmujẹ wọ̀nyí. Kàfáyá ọmọ Ṣaléwá mo kí yín mọ́mì mi o a ti wà lójú war front nsìn Ọlámilékan mo kí yín now ojú war front tá wà yẹn mo ní àwọn olóṣèlú ìyá mi bàbá mi mo mà kí yín bẹ́ẹ̀ o mo ti rí yín o mo rí yín ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nation ẹ̀yin olólùfẹ́ gbogbo wa ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá tẹ́ntẹ́n now àwọn olóṣèlú tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ wò ní wò pé àyà wọn ń já ṣé mọ̀ wípé wọ́n di primary election wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣe gbogbo ẹ̀ àbí ṣé rí àwọn tọ́ọ̀gì tí wọ́n gbójúlé tí wọ́n ò dẹ̀ mọ̀ pé omi ti tán lẹ́yìn ẹja wọn ẹ worú tọ́ọ̀gì kan tí wọ́n pa dànù ní ọjọ́ tí wọ́n di primary election ti Èkó níbì kan ṣé ìyẹn lè believe pé ìbọn lè wọlé sí òun lára ṣó lè believe pé nǹkan lè ṣe torí pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti arrest gbogbo wọn gbogbo nǹkan tí wọ́n ní lọ́wọ́ tó fi ń ṣagbára ni wọ́n tó jẹ́ èèwọ̀ wọn ni àwọn alálẹ̀ ti fi nù wọ́n lójú oorun wọ́n ti jẹ èèwọ̀ lójú oorun ṣé mọ̀ pé mo ṣe program kan lọ́jọ́ sí tí mo pè wọ́n pé gbogbo nǹkan èèwọ̀ wọn kí àwọn onílẹ̀ ń bẹ̀ sí máa lọ máa fún wọn kọ́ máa fún wọn jẹ lójú oorun ó wà lára àwọn àdúrà tí ẹ máa gbà tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ máa pè é nípè wípé gbogbo àwọn òṣìkà ilẹ̀ Yorùbá gbogbo nǹkan àmúṣagbára wọn tó jẹ́ nǹkan èèwọ̀ ẹ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ máa jẹ́ kí àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ nílẹ̀ Yorùbá kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ máa fún wọn jẹ lójú oorun kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ máa jẹ àwọn èèwọ̀ gbogbo nǹkan tí wọ́n ṣe sí wọn lára pé èèwọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ ṣe kí àwọn onílẹ̀ máa fún wọn jẹ àwọn onílẹ̀ fún tọ́ọ̀gì yẹn ní èèwọ̀ ẹ̀jẹ̀ wọ́n pàdánù sí primary election gbogbo yín lẹ rí nígbà yẹn tẹ́ ẹ̀ ṣe program yẹn tẹ́ ẹ̀ ń gbé jáde pé wọ́n ti pa bẹ́ẹ̀ ni àwọn onílẹ̀ ló pa á torí pé apànìyàn ni pípa náà la máa pa wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ àwọn MC Olúọmọ ṣì ń bẹ́ẹ̀ apànìyàn ni wọ́n apàyàn ni wọ́n gbogbo wọn tó ń kóra wọn jọ tó ń sọ pé Tinubu náà ṣe they are all evils ènìyàn ìkà ajẹranjẹgun ni wọ́n ò bìkítà ẹ̀mí ènìyàn torí pé àwọn ni wọ́n rán níṣẹ́ ẹdẹ tòrutòru tó fẹ́ ń pa gbogbo àwọn ènìyàn dànù gbogbo wọn pátápátá ló máa jẹ sí ọwọ́ wọn èmi àrólé bàbá tẹ́tẹ̀ máa jẹ tèmi o gbogbo iṣẹ́ tèmi náà ṣe fún Yorùbá Nation lọ́wọ́lọ́wọ́ báyìí èmi náà jẹ tèmi máa jẹ tí màá tún momi lé lórí gbogbo wa pátápátá la máa jẹ sí ọwọ́ wa lágbára Elédùmarè ẹ̀yin ọmọ Yorùbá ó ti tó àkókò báyìí ká gbára wa sílẹ̀ torí pé ṣe rí àwọn olóṣèlú ayé ìsìn apànìyàn ni wọ́n ní ìgbà tí wọ́n kọ́ tí Yorùbá Nation rúgbó bọ̀ wọ́n fẹ́ make sure pé wọ́n pa ṣùgbọ́n a ní upper hand ju gbogbo wọn lọ àwa wá torí pé olóòótọ́ ni wá nǹkan òótọ́ làwa gbé lọ́wọ́ inú wa funfun kìnìní bí àdàbà funfun ni
bí ẹyẹlé funfun kínníní òun ni iṣẹ́ ọwọ́ bàbá mi Professor Banji Akíntóyè òun náà ni iṣẹ́ bàbá mi olóyè Àdìsá ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ náà ni ìyá mi Onítìrí nínú Yorùbá Nation tá gbé lọ́wọ́ èmi o ẹ̀yin ọmọ Yorùbá òun ni Ọlọ́run fi kó wọn yọ nígbà tó ń rú gbogbo yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a ti wà ní war front ẹ bá wa gbé nǹkan ìṣẹ̀ṣe jáde a ti wà ní ojú ọ̀gbagadì báyìí wọ́n ti ń pinnu because àwọn olóṣèlú yìí ti wò pé ọ̀nà wo ni wọ́n lè gbégbà gbogbo agbára wọn ló ti fẹ́ẹ̀lì mo ní ẹlòmíì ó ti fly ìyàwó ẹ̀ lọ sí ìlú òyìnbó ẹlòmíì ti pe ọmọ ẹ̀ pé kò gbọ́dọ̀ wálé o gbọ́dọ̀ wálé o pé o fẹ́ wá ṣọlúdé kankan o gbọ́dọ̀ wálé December wọ́n ti pè wọ́n lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n ti ń lọ síbi tí pálí wọ́n wà wọ́n ti ń wò ṣẹṣẹṣẹ báyìí wọ́n ti ń wò pé anytime at any fucking time náà máa fò dànù ṣùgbọ́n kó tó fò ńkọ́ wọ́n wá fẹ́ carry out operation kékeré kan mo ní ìgbà tí wọ́n wá pé gbogbo èrò yẹn tí wọ́n wò pókè o ìwọ pálí mi kí tó fi ẹ́fò a máa carry out operation kékeré ó wá lè jẹ́ operation yẹn o láyé wọn máa bàjẹ́ sí o ó dẹ̀ lè jẹ́ operation yẹn ni wọ́n tún máa fi jẹ ìjẹwùrù tí wọ́n jẹ lọ tẹ́lẹ̀ tí ò ní sẹ́ni tó máa lè stop wọn mọ́ ẹ̀yin tèmi ẹ wá béèrè pé kí ni nǹkan tí wọ́n jókòó sọ̀hún òun náà ni wípé ẹ jẹ́ ká terminate bọ̀bọ̀ yìí Tinubu sọ̀rọ̀ Sanwó-Olú náà Akérédolú òun náà ibi tẹ́ bá ti lọ náà ni ebi àwọn ọmọ mi tó wà nílùú òyìnbó àwọn náà tún dupò senate tó bá tó time so ibi tẹ́ bá ti lọ làwa ń lọ ẹ jẹ́ ká terminate bàbá yìí tó ti dàgbà yìí kùkú ní pé kú náà ẹ jápá wọn ò dẹ̀ mọ̀ wípé bàbá á dàgbà dògbò nílé ayé bàbá rẹ̀ sí fúláàgì Yorùbá Nation sókè kí bàbá kó tó lọ á dẹ̀ gbádùn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká terminate Sunday Igboho Akíntọ́lá ni bó ṣe lágbára tó ṣé àpá ni Akíntọ́lá tó lóun lóògùn tó lóun lágbára ṣe bí àwa iná lápá Abíọ́lá nígbà tá a pa sínú sẹ́ẹ̀lì tá a pa síbi tá a pa sí bó ṣe sọ pé òun ṣe jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó tí wọ́n fọ́ ní gidi tó gún lọ́dẹ tí òòrùn tó yìnbọn lù tí ò ṣe bí àwa iná la padà pa. wọ́n tún pe máa kan náà báyìí mo ti gba orúkọ ẹ̀ lọ ní orí mi inú ẹ̀wọ̀n náà ni wọ́n pa sí ṣe bí àwa òun náà la pa Bọ́lá Ìgè ṣe bí àwa la pa. So Sunday Igboho ṣe wá jẹ́ nǹkan tó ìwà máa jẹ́ bàbàrà ẹ jẹ́ ká assassinate arákùnrin yìí aṣá láwọn ọmọ nílé ńlẹ̀ MC bẹ́ńbẹ̀ Tàfàṣẹ́gò ń bẹ́ńbẹ̀ àwọn ọmọ nílé wọ̀nyí ṣé wá kàn máa gbowó wọn máa kọ́lé ńláńlá wọn máa kọ́ máṣàn kiri ni wọn ní ṣiṣẹ́ fún wa iṣẹ́ mélòó ló wà ńlẹ̀ ń ṣe fáwọn ọmọ ọ̀daràn wọ̀nyí tá a ní lọ́wọ́ yìí iṣẹ́ wo ló wà ńlẹ̀ fáwọn ọ̀daràn wọ̀nyí àbẹ́mọ̀pọ̀ ọ̀daràn náà ni wọ́n á kọ́kọ́ wọn náà mọ́ra torí ìjẹkújẹ tiwa ẹ̀mọ̀ bọ́ ṣe bá ṣe nínú pátámẹ́ǹtì wọn yẹn àwọn àdírẹ́nì síra wọn náà máa sọ aláwọ̀ ọmọ nílé sílẹ̀ àwọn èèyàn wọ̀nyí àwọn jàǹdùkú wọ̀nyí kí náà wà fún ṣé wọ́n á kàn máa gba mílíọ̀nù wa lójoojúmọ́ ni ṣé wọ́n á kàn máa obìnrin tó bá wù wọ́n ni wọ́n bá sùn wọ́n á lọ sí Nollywood tó bá wù wọ́n ni wọ́n ń ṣe láwọn tó jẹ́ òfégè Nollywood náà ni o àwọn Ayọ̀dígbowó nínú wọn èyí tó wù wọ́n ni wọ́n ṣe náà ó sì ó ti dójú ẹ̀ jẹ́ ká lò wọ́n ẹ̀yẹ olóhùn bọ ẹ̀bọ bàbá Akíntóyè ńbọ ló ti ń Kíntóyè ẹ lọ bá ní Kútọ́nù àṣà àti ilé Sunday Igboho pé kò gbọdọ̀ dé Nàìjíríà mọ́ àbí ó ṣàdúró sọ̀hún ẹ lọ bá lọ́hùn mélòó ní kò ebè Nàìjíríà wà lá fún wọn ní kinní àwa náà lálágbára kí náà ní bẹ̀ kí ni nǹkan bàbá yọwọ́ lọ́rọ̀ wọn ayé wọn bàjẹ́ ẹ lọ bá ń Kútọ́nù ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o ó ti tójú ẹ̀ àwọn ènìyàn wọ̀nyí nǹkan tí wọ́n wá pláàni nìyẹn sí o pálí wọn tó wà lọ́wọ́ wọn yẹn wọ́n ní nǹkan tó kọ́ fẹ́ ṣe nìyẹn tán bá ti wá ṣe yìí báyìí sìn tẹ̀yin ọmọ Yorùbá bá ti jẹ́ kó fẹ́ẹ̀lì fún wọn tẹ̀ bá ti jẹ́ kó fẹ́ẹ̀lì fún wọn ẹ̀ẹ́rí wọn ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ́ yọ tí wọ́n bá yọ sílẹ̀ wọ́n á fò lọ
a ti mọ̀ náà tẹ́lẹ̀ pé gbogbo àwọn olóṣèlú tí wọ́n ṣe ń gbàbọ̀dè fún wa ìmí à fayé sílẹ̀ á gbọ̀run lọ ìmí à filé sílẹ̀ á lọ kú sájò àjò ló máa kú sí tìran ni tó bá débi tó sọ pé ọmọ lágbájá ni ẹ ayé ẹ bàjẹ́ nìyẹn ìran ò gbọ́dọ̀ gbérí torí pé bàbá ẹ ti pààyàn kó tó di pé agbágbára lọ́wọ́ wọn ìdí nìyẹn tí ẹ̀yin ọmọ olóṣèlú gbogbo yín ni mo kíkú orí burúkú gbogbo ẹ̀yin ọmọ olóṣèlú tí ẹ wà nílùú òyìnbó gbogbo yín ni mo kíkú orí burúkú torí pé ọ̀hún yẹn lẹ máa kú sí ibẹ̀ lẹ máa dàgbà sí ilé ìtorí ilé yín bàbá yín ti bà lé yín jẹ́ ó ti bà ibi tí wọ́n ti bí yín ó ti bà jẹ́ ó ti bà bẹ̀rẹ̀ agrandi yìí gan ó ti ṣú sí so ẹ̀yin ọmọ olóṣèlú ikú burúkú lẹ máa kú sókè òkú ẹ lè wálé torí pé bàbá yín ti ń pè yín sí pé ẹ gbọ́dọ̀ wálé December ẹ ní wálé tí ilé ayé á fi parẹ́ torí ta bá ń rí yín inú ẹ̀wọ̀n lẹ máa kú sí in tí bàbá yín ṣe ẹ jẹ́ ×3 ọmọ yín gbogbo ẹ̀yin olóṣèlú lẹ Yorùbá ọmọ yín ò ní ṣàṣeyọrí torí pé ẹ ti pa ọmọ ọlọ́mọ ẹ lọ sí ìlú Ọ̀wọ̀ ọmọ kékeré ẹ pa ẹ wá débẹ̀ ẹ bẹ̀ sí sọ story oríṣiríṣi wọ́n ti lọ mú wọn àwọn leléyìí wọ́n ti lọ ṣe kiri kan ẹ bẹ̀ sí gámbù gbogbo ọmọ Yorùbá ẹ ń gámbù wa ẹ ń gám gbogbo nǹkan tẹ́ ń lò ní 1960 láti 1960 tẹ́ ti ń parọ́ yẹn odidi 60 years lẹ ti parọ́ ọwọ́ tá ṣìwà ẹ̀ṣẹ̀ ń parọ́ yẹn ẹ̀ṣẹ̀ ń parọ́ yẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ṣẹ̀ ń parọ́ yẹn ẹ̀ṣẹ̀ ń parọ́ yẹn now ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá ó ti kó àkù sí wa lọ́wọ́ báyìí ṣé ojú wa ti làbí ẹ wá jẹ́ ká ṣiṣẹ́ ṣé ojú wa ti làbí ẹ wá jẹ́ ká jọ ṣiṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ àjẹ́ndà àwọn olóṣèlú rèé wọ́n ní ẹ jẹ́ ká assassinate àwọn ará bí ká lè rọ́nà lọ that is the last target báyìí tí àwọn olóṣèlú ń lé last target wọn nìyẹn sì tá bá ti lè mú àwọn mẹ́ta tẹ́ ń wò yìí tá bá ti lè mú wọn kúrò lẹ̀ ta ló ń jọ máa kú átá níwájú ọmọ akú yányán táwọn mẹ́ta yẹn bá ti lọ ẹ̀ rí wọn ilẹ̀ Nàìjíríà wá dàbí pé wọ́n ṣe ọdún ni irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ o ṣùgbọ́n bí àwọn ṣe ń pálẹ̀ èrò ni mo ṣe ń sọ fún yín yìí ẹlòmíì á fi lélẹ̀ á lọ ṣàríyá ẹ̀ ní Dubai torí pé kí ni ìjẹkújẹ wọn ó continue ẹrú táwọn Fúlàní fẹ́ fi wá ṣe yẹn àwọn gan àṣẹ wá bẹ̀rẹ̀ lójú pálí ṣé wọ́n ṣe ń jáde tán wọnú gbó tẹ́lẹ̀ ni wọ́n wá orí street yìí wọ́n kàn máa gbé bọn lọ́bọ ni anybody bá sọ̀rọ̀ báyìí wá gbọ́ kẹ̀kẹ́ wọ́n pàdánù nìyẹn wọ́n máa lọ wọ́n máa bọ̀ ni wọ́n máa lọ wọ́n máa bọ̀ torí pé Fúlàní ló ní ilẹ̀ Yorùbá Fúlàní ló ní Nàìjíríà wọ́n fẹ́ claim ilẹ̀ Yorùbá táwa ọmọ kò ní gbà ìdí nìyí tí mo fi pe ẹ̀yin bàbá ńlá bàbá wa tí ẹ ní agbára ìṣẹ̀ṣe àtẹ̀yin pásítọ̀ ògbójú pásítọ̀ nínú pásítọ̀ pé kẹ́ ẹ dìde nísinsìnyí kẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo èrò àwọn arákùnrin yìí gbogbo èrò àwọn arábìnrin òṣèlú yìí kò di asán kò di òfo lé wọn lórí ẹ̀yin tí ẹ mọ̀ wípé tẹ́ bá kúnlẹ̀ báyìí tẹ́ bá béèrè nǹkan tẹ́ bá béèrè lọ́wọ́ Ọlọ́run ó máa ń ṣe ó yẹ bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ láti alẹ́ ìbẹ̀rẹ̀ wọn náà fẹ́ pọ̀ ọmọ Adéyẹmọ o tẹ́ bá tí ì gbọ́ confam ni mò ń sọ fún yín yìí o legit ni mò ń sọ fún yín yo mo ní ìgbà tí mo gba information ẹ mo kọ́kọ́ jókòó pé kí ló ń ṣẹlẹ̀ àwọn ọ̀gá mi ló pè mí lókè pé eléyìí ò ṣe ṣeréṣeré mọ́ àrólé bẹ́ síta mo fò jáde ni o ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ sí ní jókòó báyìí ká jọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ eléyìí ti kúrò pé kẹ́kọ̀ọ́ máa fetí gbọ́ iṣẹ́ àkóṣe pé mo sọ fún yín pé Yorùbá Nation rúgbó bọ̀ tẹ́lẹ̀ ni náà sì àti bọ́ sí war front ilẹ̀ yẹn ti tẹ́sìn everybody ti shoot àwọn olóṣèlú gan ti ń yìnbọn àwọn ọmọ Yorùbá ń sìn a gbọ́dọ̀ kí ìbọn wa ò gbọ́dọ̀ dúró lójú war front tá a wà yìí a gbọ́dọ̀ máa yìnbọn yìí lọ a ò gbọ́dọ̀ dá ìbọn yínyìn wa dúró lọ́wọ́ yìí ẹ̀yin oníṣẹ̀ṣe ni ẹ̀yin pásítọ̀ ni ẹ̀yin ìmáàmù ni ẹ̀yin wòlíì ni ẹ̀yin àfáà ni ẹ̀yin individual àgọ́tẹ́ tí ẹ̀ jẹ́ ènìyàn tí ẹ ní agbára lọ́wọ́ ẹ gbọ́dọ̀ sí mi sìn o war front la wà yìí torí pé wọ́n ti rí pé wọ́n ti gba petition wa ní United Kingdom wọ́n ti gbà ní United Nations wọ́n ti gbà bẹ́yẹn ní Brazil wọ́n ti gbà bẹ́yẹn ní káàkiri àti ń pèrò wọ́n ti rí pé àti ń pèrò pé a ti fẹ́ ṣe passport wa ẹni bá wà lórí platform a máa rí pé wọ́n ti gbé design passport wa jáde pé kí ọmọ Yorùbá máa choose eléyìí tí a bá fẹ́ wọ́n ti rí gbogbo ẹ̀ pé agbára ti wà lọ́wọ́ wa láti ṣe bó ṣe wù wá wọ́n ti mọ̀ wípé gbogbo òfin tí wọ́n ti ṣe sílẹ̀ yẹn àwa ti borí òfin yẹn o bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe wà òfin Nàìjíríà ò ṣiṣẹ́ lórí yín agbára ni wọ́n sì ń lò lórí yín
òfin Nàìjíríà ò ṣiṣẹ́ lórí yín mọ́. Tó bá lọ́lọ́pàá tó mú yín tì tó bá lágbára tó bá ṣe kákàmbà gba ìbọn ọwọ́ ẹ̀ yẹn kó fọ́ lẹ́nu kó wó gbogbo ẹnu ẹ̀ má pa ó torí ọmọ Yorùbá ni ó gbọ́dọ̀ pa ṣùgbọ́n gba ìbọn ọwọ́ ẹ̀ yẹn kó wó lẹ́nu kó má jẹ́ kó lè rí kó má lè fi ẹyin yẹn kó má lè fẹnu yẹn jẹ ẹran mọ́ àbí kó dá lẹ́sẹ̀ má pa ó kó fọ́ lẹ́sẹ̀ dá ẹsẹ̀ ẹ̀ dànù torí pé kí ni òfin Nàìjíríà ò ṣeṣẹ́ lórí ọmọ Yorùbá mọ́ ẹnu èmi àrólé rẹ ti gbé gbọ́ ẹ̀dẹ̀ tí ń gbọ́ náà kó tó di pé mo sọ síta so ìdí nìyí tí ẹ ò gbọ́dọ̀ fi gbàgbàkúgbà lọ́wọ́ tá a jọ wà yìí ìdí nìyí tẹ́ ẹ gbọ́dọ̀ fi kìbọn yín torí pé a ti wà lójú ogun o ẹ̀yin ọmọ Yorùbá ẹni bá ti ń wọ́ọ̀ṣì múvì wa yìí tó ti ń wọ́ọ̀ṣì ẹ̀ láti ìgbà tá ti bẹ̀rẹ̀ tó wọ́ọ̀ṣì ẹ̀ débi tá a dé yìí á mọ̀ wípé ojú ogun gangan la wà yìí níbi tí a ti gbọ́dọ̀ máa gbé nǹkan ìṣẹ̀ṣe jáde níbi tí àwọn ọmọ Yorùbá ti gbọ́dọ̀ máa tabọ́ra níbi tí àwọn ọmọ Yorùbá ti gbọ́dọ̀ máa ṣe fire to fire no rest fire to fire tá a gbọ́dọ̀ máa fi ṣe bomber to bomber orí ẹ̀ la wà yìí o èyí tó lóṣèlú tàn wá ti tó olóṣèlú ò lágbára mọ́ ìyẹ́ wọn ti re àwòdì wọn ò lè gbéra mọ́ ìyẹ́ ti tán omi ti tán lẹ́yìn ẹja wọn the last option tí wọ́n ní sí ni pé kàn eliminate that is the last option tí wọ́n pariwo sí ẹ jẹ́ ká pa àwọn mẹ́ta yìí tá a bá ti pa wọ́n ìgbà yẹn la tó lè sinmi tó ń bá sì wà Yorùbá Nation wọ́n gbà ó àwọn ti mọ̀ wípé Yorùbá Nation ti lọ torí pé gbogbo ibi tí wọ́n ń dí lọ àwọn alálẹ̀lẹ̀ Yorùbá ń lànà sí fún wa tó mú wa ń kọjá bẹ́ẹ̀ gbogbo ibi tó ń gbà pa àlè dé láti dé látútù jù bẹ́ẹ̀ lọ́kọ́ tó débẹ̀ àti block àti débẹ̀ àti block wọn wọ́n wá wò pé òkè kí ni wọ́n fẹ́ ṣe wọ́n wò pé wọ́n fẹ́ dìbò ẹ wo ìbò tó fẹ́ dì ìbò rádaràda ìbò tó ń gbé ẹni tí ò lè dá rèsì flag Yorùbá Nation ẹ̀yin ọmọ Yorùbá ojú ogun lèmi àrólé gan wà báyìí lọ́wọ́lọ́wọ́ mò ń ja ogun yẹn ní 24/7 ojoojúmọ́ ni mo fi ń ja ogun bí mo sùn mò ń jà bí mo jí mò ń jà bí mo wà lórí program mò ń jà bí mo rìn lọ mò ń jagun torí pé ọkàn mi wà níwà wípé ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ Yorùbá yìí ó ti papọ̀ jù wọ́n ti sọ gbogbo ènìyàn dẹranko wọ́n ní wọ́n fẹ́ dìbò ìbò efe ìbò tí ò ní mínì ìbò rádaràda ìbò játijàti ìbò rédèrèdè àwọn gan fúnra wọn ò mọ ibi tí wọ́n fẹ́ gbà wọn ò mọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ gbogbo ẹ̀ ti blọ́ọ̀kù mọ́ wọn lójú nítorí ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀ ti blọ́ọ̀kù mọ́ wọn lójú nítorí èmi àti yín tá a jọ ń pariwo Yorùbá Nation yìí wọn ò rí iná mọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn jùàjùà náà ṣe ayé ṣé tó bá jẹ́ pé ayé tẹ́lẹ̀ ni ṣé bí gbogbo kan ṣe rí fọ́ọ̀hún olóṣèlú ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ń sìn láyé tẹ́lẹ̀ tó ṣe fún wa ní kógò gàrí tó ṣe tan àwọn ìyá wa tó fi fún wọn ní 1000 tá ṣe ń gbà ṣé ẹ mọ̀ pé àsìkò wa yìí ó ti burst everything kàsàlá ti burst mọ́ wọn lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé inú kéèjì tí wọ́n kó wa sí yẹn ẹ mọ̀ pé a ti jáde ńbẹ̀ òun ló bí wọn nú tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ assassinate ọmọ Adéyẹmọ tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ pa ìyàwó onítìrí nítorí pé ìyá dìde tí ìyá bá jókòó tó bá rántí ikú ọkọ rẹ̀ ìyá máa domijé lójú nítorí pé kíni Abíọ́lá sì yẹ kó wà nílé ayé ń sìn kí gbogbo ọmọ Yorùbá máa gbádùn lọ́ndà ẹ̀ ni bí ò bá tiẹ̀ ṣòro ló máa wà ń bẹ̀ ń sìn á ti fi àpẹẹrẹ rere sílẹ̀ fún wa ẹ jọ̀wọ́ ẹ bá mi pé Ọbásanjọ́ wá pé kó wá sọ ìkan ẹyọ kan tó ṣe fún ilẹ̀ Yorùbá tó benefit èmi àti yín ẹ pé gbogbo àwọn former governor tí wọ́n ti jẹ kó tó kọ àwọn olè àwọn olórí burúkú wọ̀nyí ẹ bá wa pè wọ́n síta yàtọ̀ sí bàbá wa Awólọ́wọ̀ àti àwọn àgbààgbà tí wọ́n ti ṣe ẹ pè wọ́n wá ẹni kí wọ́n wá sọ nǹkan ẹyọ kan tí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá tó benefit èmi àti yín àwọn ọmọ ìlú yìí tó ń bá sọ fún ọ pé kọ́n travel á sọ pé kí náà fẹ́ lọ ṣe ẹ̀rọ ọmọ Amẹ́ríkà tó ń ta wóróbo ní Òṣòdì Òkè ni ọmọ South Africa mélòó lẹ rí tó ń ta wóróbo ọmọ wọn mélòó lẹ rí tó ń ta wóróbo gbogbo wọ́n secure ìlú wọn dá ìjọba wọn ṣe iṣẹ́ sílẹ̀ gọ́vnà kan ṣe iṣẹ́ sílẹ̀ tó bá ti ń kúrò ńbẹ̀ iṣẹ́ tó ṣe sílẹ̀ ẹlẹ́ni tó bá dé bá iṣẹ́ òun náà tún gbìyànjú láti ṣe tiẹ̀ sílẹ̀ kí wọ́n lè máa pariwo ẹ̀ àwọn olórí burúkú tiwa tó bá da gráfù yẹn ó máa fọ́ mọ́tò ó máa fọ́ gíláàsì mọ́tò òun ni ẹlòmíì tún máa dé bá èèyàn á tún rárá ọ̀dà tẹ́ẹ́rẹ́ sí lórí
ẹ wò bó ṣe ń ṣayé wa, ẹ dìde ní kíákíá, ẹ dìde lóhùn rárá, ẹ dìde tìkọ́ra, ẹ dìde, ẹ máa wo ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀, ẹ̀jẹ̀ ọmọ yín bẹ lára wọn, ẹ̀jẹ̀ àbúrò yín bẹ lára wọn, ẹ̀jẹ̀ cousin yín bẹ lára wọn, torí pé gbogbo wa Yorùbá la jọ ń sọ. Ẹ dìde nínú ogun, ẹ dìde tìjàtìjà, ẹ dìde tìbínú, ẹ dìde nínú agbára tiyín, ẹ gbé nǹkan ìbílẹ̀ jáde, ẹ gbé Bible jáde, ẹ gbé Quran jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè fún àwọn aráabí pé wọn ò gbọ́dọ̀ kíje, wọn ò gbọ́dọ̀ kọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́ta ò gbọ́dọ̀ lù bá wọn lórílẹ̀ ayé. Gbogbo àwọn tó dìde ìbànújẹ́, gbogbo àwọn tó dìde ìpànìyàn lórí ọmọ Adéyẹmọ, ẹ máa sọ fún wọn wípé wọn ò ní kíje. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa type síbí. Àdúrà tí mo gbà yẹ bá mi máa type pé gbogbo ẹni tó ń pèrò ibi lórí ọmọ Adéyẹmọ pé wọn ò gbọ́dọ̀ kú ọjọ́ méje, wọn ò ní kíje, ẹ bá mi máa kọ síbẹ̀ yẹn. Gbogbo bí èròǹgbà yín bá ṣe rí lórí àwọn olóṣèlú, ẹ máa type síbí. Gbogbo èròǹgbà yín ẹ bẹ̀rẹ̀ sí máa type ń sìn, mo fẹ́ máa rí. Gbogbo èròǹgbà yín bẹ ṣe fẹ́ kó rí fáwọn olóṣèlú ilẹ̀ Yorùbá, ó yẹ máa kọ, mo fẹ́ máa fojú rí. Ẹ máa kọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Gbogbo èròǹgbà yín tẹ́ ẹ fẹ́ bí ẹ ṣe fẹ́ kó rí fáwọn olóṣèlú, ẹ máa kọ síbí. Ikú ọjọ́ mẹ́ta kó máa pa wọ́n, àìsàn kó máa ṣe ọmọ wọn nílùú òyìnbó, kí wọ́n máa gbọ́ ikú ọmọ wọn nílùú òyìnbó, kó máa pè wọ́n pé ọmọ wọn ti kú, kó máa pè wọ́n pé ọmọ wọn ti ṣọ̀fọ̀, kó máa pè wọ́n pé ọmọ wọn ti wàjà, kó máa pè wọ́n pé ìbànújẹ́ ti dé bá wọn nítorí pé wọ́n ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n ti sọ lè Yorùbá dahoro. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní the last option làwọn olóṣèlú wà. Last option ni wọ́n gbé dání. Option tó dẹ̀ wà yẹn ni pé contaminate àwọn tó jẹ́ adarí wa tó fẹ́ pè fún Yoruba Nation, kí wọ́n pa wọ́n sọnù. Ìyẹn ni option tó ní lọ́wọ́ ńsìn. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn, páálí wọn tó fẹ́ fi fò jáde ti wà lọ́wọ́ òsì, ó ti wà lọ́wọ́ òsì wọn, wọ́n ti mú dání lọ́wọ́ òsì. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún wọn sì wọ́n fẹ́ rán àwọn jàǹdùkú láti lọ pa wọ́n ní Kútọ̀nù, láti lọ àtáàkì wọn. Ṣé ń gbọ́rọ̀ mi? Now ojúṣe ti yín ni pé ẹ jẹ́ ká gba àdúrà. Gbogbo nǹkan tí ẹ bá mọ̀ ẹ jẹ́ ká gbé kalẹ̀, ẹ jẹ́ ká ṣe é, ká fi da èrò ibi wọn yẹn, ká dà lé wọn lórí. Kánsẹ́lọ̀ àdúgbò ẹ ọ̀tá ẹ ni. Kánsẹ́lọ̀ tó ń wò ládùúgbò ẹ yẹn ọ̀tá ẹ ni. Àwọn owó kan wà tí ìjọba máa gbé fún wọn láti fi ṣe nǹkan, àwọn ló ń jẹ́ mọ́lẹ̀. Sórí ọba ìlú ẹ, àwọn ọba míì wà o, ọba gidi ni wọ́n, kì í ṣe gbogbo wọn o. Ṣùgbọ́n àwọn ọba aládé apẹ̀rẹ̀ ló pọ̀ jù nílẹ̀ Yorùbá ń sìn àlọ́ba mọ́. Ọba aládé apẹ̀rẹ̀, Fúlàní ti arrest wọn, àwọn ìjọba lókèṣe fún wọn náà ti arrest wọn, wọ́n ti gbadé gidi lórí, wọ́n ti tú apẹ̀rẹ̀ dé wọn lórí. Ìdí nìyẹn gbà tí wọ́n dé adé ìtalẹ̀ mu. Báwo ni ọpọlọ wọn ṣe fẹ́ pé àwọn mẹ́ta tí wọ́n dìde tí wọ́n fẹ́ gbà wáyìí, báwo lọpọlọ wọn ṣe fẹ́ pé ó yẹ ká tì wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n ẹ̀yin ọba gidi nínú ọba àwọn alápẹ̀rẹ̀ tẹ́ jí ọba aládé ìtalẹ̀ mu, gbogbo yín ni mo pè, ẹ dìde kó tó pẹ́ jù. Ẹ dìde kó tó pẹ́ jù, torí pé tẹ́ ẹ bá dìde, ìrandíran ọmọ yín wọ́n padà wá ṣẹrú lábẹ́ Fúlàní. Torí ẹ̀yin tí ń wò pé ẹ fẹ́ gba sẹ́nẹ̀tì, ẹ fẹ́ gba gọ́vnà, ẹ fẹ́ kí ọmọ yín ó jẹ váìsì, ẹ fẹ́ kí ọmọ yín ó lọ House of Rep, ẹ fẹ́ kí ọmọ yín ó ṣe, torí ipò yẹn lẹ̀ ń dù. Ṣùgbọ́n ẹ̀yin ò wo ọjọ́ iwájú. Àwa fẹ́ kẹ́ ẹ wo ọjọ́ iwájú, ẹ má wo ipò tẹ́ fẹ́ dù yẹn, ẹ wo ọjọ́ iwájú wọn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kẹ́ ẹ wá fi mọ̀ wípé tí Yorùbá Nation bá dé gan, ìrandíran yín á máa gbádùn yùẹ̀ ní bí èranú ṣúgà ni. Gbogbo àwọn olówó ilẹ̀ Yorùbá tí wọ́n jí ọmọ gidi òkè òkun ni everybody wọ́n wà. Ẹlòmíì kọ́lé, ó ralé, ó nílẹ̀, ó níṣẹ́, ó ní ilé iṣẹ́ nílùú òyìnbó. Wọ́n fẹ́ wálé wá kó fún ìrandíran àwọn ọmọ yín. Wọ́n fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ tí ẹ ti máa gbádùn. Wọ́n fẹ́ make sure pé wọ́n ṣe ètò ààbò fún yín, eléyìí tẹ́ ẹ ń sùn, tí ẹ ń fi àdá sí èyàn orí, tẹ́ ẹ lọ sí ṣọ́ọ̀ṣì, tẹ́ ẹ ń gbé báàgì, tẹ́ ẹ ń gbàdá sínú báàgì yẹn, ẹ kàn ń tanra yín ni. Ẹ̀yin tẹ́ ẹ ń ṣe fídíò pé dóòná ẹ fi ń ṣàwíánẹ́sì náà ní kọ́ lè mọ bí condition Nàìjíríà ṣe rí. Ṣùgbọ́n ìwọ tó o bá sọ pé o ń lọ sí ṣọ́ọ̀ṣì, o gbàdá dání, o ń ṣera ẹni, tí Fúlàní bá yọ sórí ìbọn wọn àtiwà àtàdá, ó máa gbé yín dànù ni. Lójú RGP àbí gbà ọ̀nà ṣe pa àwọn ìbọn ńlá wọn yẹn, ó máa gbé yín sọnù ni. Ẹ rí bí ìbọn ṣe fọ́rí àwọn èèyàn nílùú Ọ̀wọ̀ ni. Tí ìbọn tú ọpọlọ síta, ṣé ìbọn tàtà eléyìí táwọn bàbá wa fi ń pò kété lẹ́pẹ́ ni. Àwọn ìbọn gidi, ammunition gidi ń bẹ lọ́wọ́ àwọn arábí.
àwọn ìbọn burúkú ń bẹ lọ́wọ́ àwọn aráabí. So ìdí nìyí tí àtọ́níjọ àti ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wa ẹja máa jáde ká máa protest lójoojúmọ́. Ẹja lọ sílé ọba ká máa fèrúnú wa hàn pé Yorùbá nation la fẹ́. Ẹja lọ sílé ìjòyè ká sọ fún wọn pé Yorùbá nation la fẹ́. Wọ́n ṣe títí wọ́n gba sẹ́ríkì sílẹ̀ Yorùbá bí ọba ṣe wà ní sẹ́ríkì wà. Ipò ọba wọ́n tún respect sẹ́ríkì gan tó ń gbádùn ìjọba ilẹ̀ Yorùbá lọ. Níbi tí ìjẹkújẹ àwọn bàbá yìí tó bá wọn dé. Níbi tí àwọn olóṣèlú tí wọ́n dé ṣùgbọ́n lọ́wọ́ yìí àkókò kò tí ì pẹ́ jù. Ó ti tó àkókò láti withdraw. Ó ti tó àkókò láti padà sílé. Wọ́n ní tíwájú ò bá ṣe lọ ṣe bẹ́ẹ̀ yẹn á ṣe padà sí. Ẹjẹ́ á padà sẹ́yìn. Ẹjẹ́ á rántí ilé wa. Ẹjẹ́ á padà sílé. Ẹjẹ́ á padà sílé. Ìyà tẹ́yin ọ̀dọ́ ń jẹ nílẹ̀ Nàìjíríà. Ìyà burúkú inú iná ni gbogbo yín wà lẹ́yìn ọ̀dọ́. Ẹ lè mọ́wọ́ lọ sẹ́nu. Oúnjẹ ń wọ́n lójoojúmọ́. Sálárì yín ò yí padà. Àbí tó bá tún máa gé sálárì yín kéré. Bóúnjẹ ṣe ń wọ́n ni sálárì yín ń dínkù. Àbí kẹ́ má tẹ̀ tó gbà kankan gan kọ́ má tó sanwó fún yín lódidi oṣù 6. Ṣé ilé ayé ìyàlẹ̀ wa ni? Ṣé kò tó kẹ́yìn náà pariwo síta? Ẹ wà nù ilé ikú pa yín mọ́bẹ̀. Ẹ sọ̀rọ̀ ní o ikú pa yín. Tẹ́ bá wá jáde yẹn síkọ́ tẹ́ jáde tẹ́ gbara yín sílẹ̀. Ṣé ìyẹn kò yá ju pé kẹ́ jókòó sínú ilé kébi ó pa yín kí àrùn ó ṣe yín sínú ilé lọ? Ẹ jẹ́ kí gbogbo wa jáde ká pariwo Yorùbá nation káwọn ọmọ ológo ilẹ̀ ìlú òyìnbó kí gbogbo wọn wálé wá dá ilé iṣẹ́ fún yín. Gbogbo nǹkan tí àwọn ìjọba yín fẹ́ẹ̀lì láti ṣe kí àwọn èèyàn wá lè pèsè ẹ̀ fún yín. Ilé ìwé ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, ilé hospital ọ̀fẹ́, gbogbo nǹkan ẹ rí lọ́fẹ̀ẹ́. Káàdì ilẹ̀ máa fi ra mọ́tò. Káàdì ẹlẹ́yìn tẹ́ ẹ ṣiṣẹ́ oṣù ni o. A máa ṣe káàdì fún yín. Tó yẹ pé òun lẹ máa fi ra mọ́tò. Ẹ̀dínwó kékeré báyìí náà máa yọlé sálárì yìí lóṣooṣù tẹ́ ẹ tún máa jẹun. Yàtọ̀ sí ẹlòmíì á máa ṣiṣẹ́ 3 lóòjọ́ bí wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó. Ẹlòmíì á máa ṣiṣẹ́ 4 lóòjọ́ because iṣẹ́ á pọ̀ ju ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lọ. Ẹ máa bẹ́ẹ̀ ṣe bá parí iṣẹ́ ilé ilẹ̀ tún máa wọṣẹ́ míì lọ́sàn-án. Bẹ́ẹ̀ bá ṣe kúrò níṣẹ́ lọ́sàn-án lẹ tún máa wọṣẹ́ míì lálẹ́. Eléyìí iṣẹ́ àṣekúdórógbó tẹ́ ń ṣe tó yẹ pé pínàtì gan ti ẹ̀ pọ̀ jù. Èérún ẹ̀pà náà kó sí yín lọ́wọ́. Tẹ́ bá dẹ̀ tún fẹ́ gbé èérún ẹ̀pà gan wọ́n tún máa ṣá kékeré náà máa tún fún yín nínú èérún ẹ̀pà yẹn. Wọ́n á gbé sálárì yín wọ́n á gbé sínú báǹkì fóṣù 6. Ìyẹn á máa bí owó á máa generate owó fún wọn nínú oṣù 6 wọ́n á sọ oṣù 2 fún yín ẹ̀yin òṣìṣẹ́. Ó tó kẹ́ ẹ dìde kẹ́ ẹ pariwo. Tí Yorùbá nation bá dé ẹ̀ ní ṣiṣẹ́ kúdórógbó olóyè hours tẹ́ máa lò níbi iṣẹ́. Ẹlòmíì á wọlé 2 hours péré ló máa ṣe. Owó gọbọ ilẹ̀ máa gbà. Ẹlòmíì tún máa wọbẹ̀ 3 hours péré ló máa ṣe. Eléyìí tẹ́ fi máa jókòó látàárọ̀ kùtù tó di alẹ́ kẹ́ tó close yẹn kò ní sírú ẹ̀. Ẹlòmíì iṣẹ́ 3 hours péré ló máa ṣe lóòjọ́. Millions á ti wọlé fún. Ẹlòmíì á kọ̀ jókòó 4 hours péré lẹ́yìn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ máa ṣe péré 4 hours yẹn inú lẹ́yìn lẹ́tọ́ ẹ bá ti parí ẹ̀ bẹ́ẹ̀ lọlé ẹ̀ ń nọsẹ̀ sórí tábìlì ni kékéké aláti yín ti dún owó oṣù yín ti wọlé nìyẹn. Kò sí pé báyẹ̀ ẹ̀ṣẹ̀ ń struggle ẹ̀ṣẹ̀ ń pariwo kó tó di pé gbowó oṣù tí Yorùbá nation bá dé ni mo sọ fún yín yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ ọ̀kadà gbogbo yín lẹ níṣẹ́ lọ́wọ́ tí Yorùbá nation bá dé ọ̀kadà yẹn ẹ máa fi ṣèrèsẹ̀ pé báyẹ̀ kò fẹ́ sáré lọ ra nǹkan ni kò ní sí ọlọ́kadà kankan mọ́. Mọ́tò wa kò ní sí go slow lójú ọ̀nà wa kò ní sí odò because ọ̀nà kéré gbogbo ọ̀nà wa la máa expand. Àwọn tí ó bá ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì tá bá rí pé títì a fẹ́ expand ẹ̀ a fẹ́ ibi tẹ́ wà yẹn a máa gbé ọ̀nà gbabẹ̀ a máa mú yín kúrò ńbẹ̀ a máa lọ fún yín níbi tó dáa. Àbúrò mi Tèmítọ́pẹ́ mo kí yín o láti ìlú Germany mo kí yín ẹ káàbọ̀. Gbogbo àwọn nǹkan ètò ọ̀tún yìí láti ṣe é lẹ̀ fún yín kò ní sí jàǹdùkú nínú gáràjì mọ́. Kò ní sí jàǹdùkú nínú gáràjì a fẹ́ gba gáràjì ẹ̀ ta ìjẹ̀ sílẹ̀ ẹ̀ pa ènìyàn kó tó di pé ẹ̀ṣẹ̀ gba gáràjì. Àwọn MC Olúọmọ àǹkó wọ́n fẹ́ gba gáràjì báyìí mi á sùn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ kò ní sí yẹn mọ́. Gbogbo yín ẹ máa já tíkẹ́ẹ̀tì ni a máa tò yín ni. Ìwọ ló ń ṣe lọ́dún yìí ọdún bíi eléyìí ló máa lò tó máa kúrò ńbẹ̀. Ìwọ ló kò ní sí pé báyá ẹnì kọ́kọ́ dédé ó fẹ́ gba gáràjì ó bẹ̀ sí pààyàn lọ torí alágbára ni wọ́n fi ló ń jẹun ìta òun ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kò ní sí yẹn ètò létò ni àwọn bàbá wa máa to everything. Tẹ́ bá wá jẹ eléyìí tẹ́ ní jẹ tẹ́ lọ tán àwọn ọmọ yín á tún bọ́ síbẹ̀ wọ́n á tún máa gbádùn lọ.
ojú ọ̀nà wa máa tẹ́rẹrẹrẹ ni kò ní sí gádígádá kankan ní ojú ọ̀nà wa tí Yorùbá Nation bá dé ni mo sọ yìí o gbogbo nǹkan wọ̀nyí la máa ṣe torí pé àwa fẹ́ kí àwọn Amẹ́ríkà kí wọ́n máa hustle lọ́dọ̀ wa ògo adúláwà yẹn àwa la ní nígbà tí Nàìjíríà fi jẹ́ Nàìjíríà was giant of Africa gbogbo ibi náà ti recognize Nàìjíríà tí ọmọ Nàìjíríà bá gbé pálí Nàìjíríà débẹ̀ báyìí ọwọ́ kan wá fún ní visa ni torí pé gbogbo nǹkan tá a ní ní orílẹ̀-èdè wa ni o ṣùgbọ́n lọ́wọ́ yìí nǹkan àwọn olóṣèlú tún fún ara wọn bá yí ẹ̀jẹ̀ wọ́n ti giant of Africa ẹ ti wá da useless of Africa níbi tí country wa ti ń wọ number 3 in terrorist in the whole world number 3 ní Nàìjíríà wà after Afghanistan Iraq Nàìjíríà ló kàn tó bá wá lọ wo rate yẹn sì gan Nàìjíríà gan ó ti wà ní top báyìí tó bá dé kó tó lọ wo rate the most terrorist country in the world Nàìjíríà number 3 ni ẹ wá sọ fún mi kí ni nǹkan tí ẹni tó jẹ́ number 3 in the terrorist in the whole world kí lẹ gbà kó fẹ́ ṣe fọ́mọ ìlú ṣé ẹ mọ̀ pé ìlú yẹn ga ayé ẹ ti bàjẹ́ nìyẹn nǹkan tá à ń sọ fún yín nìyẹn pé Yorùbá Nation ló lè ṣe ẹ̀yin ìyá wa ẹ máa gba grand pé ẹ dàgbà ẹ máa gba grand kò ní sí oníbàárà lójú ọ̀nà wa pé ẹ tọrọ owó kò ní sí yẹn à ní fàyè gbà yẹn torí pé gbogbo yín la máa ṣètò fún tí ẹ bá sick ambulance ló mọ́tò tó fi wọ́n gbé àwọn èèyàn tí èèyàn bá sick òun ló máa wá pick yín nílé ẹlòmíì gan wọn ní gbé dé hospital inú mọ́tò náà ti máa treat ẹ̀ tó máa padà sínú yàrá ẹ níbi tá máa ṣètò yẹn dé táwọn ọ̀gá wa ti plan yẹn ní o inú mọ́tò tó ń fi wá gbé ẹ yẹn tó ń fi wá gbé ẹ nílé yẹn náà kàn máa wò tó bá ti wò ẹ bá ok o nídìí láti lọ sí hospital inú mọ́tò yẹn náà ti máa treat yẹ inú mọ́tò yẹn náà ti máa yẹ̀ ẹ́ wò tó ti máa fún ẹ ní nǹkan tó fẹ́ fún wọn fẹ́ fún ẹ lóògùn ni inú mọ́tò yẹn náà ti máa ṣe fún ẹ tó fi máa padà sínú ilé tí wàá dẹ̀ gbádùn ilé ìwé wa tí wọ́n sọdá gọ́tà táwọn ọmọ ń ka àpẹ́lẹ́jì nínú omi kò ní sí yẹn mọ́ gbogbo ilẹ̀ wa la máa tiles a ṣe iná á lọ gbogbo iná tó fi yín tó dà pé adé láàárọ̀ àwọn àdúgbò kan ti mọ̀ pé ọjọ́ mẹ́ta wọn kì í níná lẹ́yìn ọjọ́ kẹta yẹn náà dé àdúgbò kan tún máa ṣókùnkùn lẹ́yìn yẹn àdúgbò kan ló tún kàn kò ní sí yẹn mọ́ àwa la níná àwa òun la máa fún yín níná ẹ máa lo ná 24/7 ni àwa yẹn la ní a máa fún yín níná 24/7 àwọn màlúù wa a ní ra màlúù lọ́dọ̀ àwọn Fúlàní gbogbo nǹkan tá bá ní a ní máa gbà lọ́dọ̀ àwọn Fúlàní torí pé wọ́n tún lè poison ẹ̀ wọlé fún wa a ní dì pẹ̀lú olórí burúkú wọn àwọn nǹkan tá bá need tá mọ̀ pé yá a need ẹ̀ àmọ́ bí tá a ti máa mú wá yàtọ̀ sí yẹn gbogbo nǹkan tá bá fẹ́ tá ń ṣe nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá láti máa produce yẹ torí pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pápátá ọpọlọ ń bẹ lórí yín ọpọlọ ń bẹ lórí yín ọpọlọ ó ń bẹ ní orí everybody wa ọmọ Yorùbá ń build mọ́tò gbogbo ẹ̀yin tẹ́ wá ní ọpọlọ tẹ́ lè fi build mọ́tò tẹ́ lè fi build ọ̀kadà gbogbo yín la máa fún láàyè Yorùbá Nation ò ní ṣe arógo bògo jẹ́ bí ti Nàìjíríà tárógo tán bá yí ògo yẹn jẹ́ torí pé wọ́n fẹ́ kí ọmọ wọn ó débẹ̀ táwọn àǹtí wa tó hàn bá tí ì bá wọn sùn wọn ò tí ì lè fún wọn níṣẹ́ kò ní sí yẹn anybody gan tó bá approach yìí tẹkọ̀ wáṣẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ tó kọ̀ wò yín jù báyọ̀ wo bí bra yín tó kọ̀ wò jù ẹ̀ report ẹ̀ a máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ lójú ẹsẹ̀ iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ̀ tó kọ̀ wo bí bra yín ni o tó kọ̀ wò jù tó kọ̀ wò báyìí tó wò tó tẹkọ̀ rí pé ó wò ojú ẹsẹ̀ lẹ́tí ó láwọn nọ́mbà tẹ máa pè pé ẹni yín ó ń wo orí ọmú mi o ó ń wo bra mi o ojú ẹsẹ̀ àwọn ọlọ́pàá ti dé ìdí tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n á sọ fún wọn pé ó rí ojú kọ́ lọ̀rọ̀ wà ní àbí kìí ṣe Yorùbá ló sọ pé ojú lọ̀rọ̀ wà ó ṣe wá ṣe bra àgbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ lójú ẹsẹ̀ ó ti yé yín ṣùgbọ́n ṣe mọ̀ pé láyé ìsìn báyìí wọ́n á tún níbi tó tún máa ṣe dẹ́gẹ́ tó bá tún wọ ọmú tán wọ́n á tún ní kó turn around wọ́n á tún wò díẹ̀ wọ́n á tún wò pé ó gbé nǹkan rù ayé iṣẹ́ ìwà ó tọ́ sí ẹ̀ ó tọ́ sí ẹ ẹlòmíì wọ́n á ti fojú circulate wọ́n á ti wọ ọmú wọ́n á ti wọ ẹ̀yìn ẹ̀ pé tọwọ́ mi ojú ẹsẹ̀ náà ti máa bá sùn ibi tó dúró sí yẹn náà ti máa bá sùn kò tí ì dénú yàrá o kò tí ì dórí ojú ẹsẹ̀ yẹn làwọn olórí burúkú wọn á ti máa bá sùn kó tó di pé wọ́n ṣe bó ṣe fẹ́ tó bá tún wá ṣe bó ṣe fẹ́ yẹn gan iṣẹ́ yẹn gan ó tún lè má tún tẹ̀ lọ́wọ́ kò ní sí rádaràda yẹn kò ní sí àyè rédèrèdè yẹn ní ilẹ̀ Yorùbá tó bá dé obìnrin la máa ẹ̀yin obìnrin la máa respect jù níbi tó ṣe dé gan afẹ́ lè sọ ká gbàgbára lọ́wọ́ ọkùnrin gan ká gbé fóbìnrin
pé ẹ̀yin obìnrin ẹ̀yin lágbára wà lọ́wọ́ ẹ̀ tọkọ yín bá ṣe anyhow ẹ rìpọ́ọ̀tù ẹ̀ àwa gbé ọkọ yín lé torí pé àwọn ìyá wa yẹn wọ́n jìyà fún wa jù ṣé ìgbésáyà yẹn bọ́n ṣe gbé wa sáyà yẹn tá à ń kíkì wọn yẹn ṣé ìyẹn ni ká sọ ni àbí bọ́n ṣe bí wa tí wọ́n ja porókọ́ tó bí wa síta yẹn ṣé ìyẹn ni ká sọ ni àbí bọ́n ṣe ń lọ bọ́n ṣe ń ṣoúnjẹ àbí bọ́n ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe oúnjẹ ṣe ó sápá ọmọ mi kọ ìyá ẹ̀dẹ̀ gbé imú ẹ̀ sẹ́nu ó ń fọn ikùn mú ẹ̀ sẹ́nu báyìí ó fẹnu fà á ṣé ìyẹn ni ká ó wá ń rí mi lára bóyá ò pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ó dẹ̀ gbé imú ẹ̀ sẹ́nu ó ń fa ikùn mú ẹ̀ pé kíkíní yẹn lè jáde ó ṣeé ṣe kó jẹ́ pé obìnrin la máa gbé agbára fún nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn gan ló máa ní upper hand ìjókòó torí àwọn ọkùnrin lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣe tó báyà ní ṣe ọkọ ìyàwó wa o àwa máa ṣe ọkọ ìyàwó wa o bẹ̀t àwọn obìnrin ló máa ní upper hand tẹ́ bá ṣe ní nonsense lórí wọn wá gbá aago wọ́n á pe aago pé ẹ wá o bàbá lágbájá torí pé àwọn ọkùnrin míì ń lo obìnrin nílòkulò torí pé wọ́n ní agbára lórí wọn torí wọ́n mọ̀ pé ọkùnrin ló lọ́mọ ṣe rí àwọn aspect kọ̀ọ̀kan sì wà tá a ṣe máa treat tí Yorùbá Nation bá dé ẹ̀yin obìnrin ẹ máa gbáradì ẹ̀yin la máa gbé ìjọba fún ẹ̀yin obìnrin ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ẹ̀yin la máa yọ̀ǹda agbára yẹn fún àwa ọkùnrin ọkọ yín la jẹ́ a máa jẹ́ adé lórí yín ṣùgbọ́n ẹ̀yin lẹ máa ní wọn ní ọkùnrin kankan ò ní ṣe yín rádaràda tá a bá dé Yorùbá Nation kò ní sí àyè fún ọkùnrin kankan láti ṣe yín rédèrèdè játijàti ẹni ọkùnrin tó bá insult yín á ṣẹ̀wọ̀n torí pé ẹ jìyà lórí wa ẹni ọkùnrin tó bá abuse yín àbí ó kò ṣe rédèrèdè sí yín ọkùnrin yẹn á ṣẹ̀wọ̀n tí Yorùbá Nation bá dé kẹ́yìn ọkùnrin lọ máa gbáradì tí Yorùbá Nation bá dé ẹ̀yin obìnrin ẹ̀yin ni ìyá wa ẹ̀yin ni iyọ̀ ayé ẹ̀yin ọmọ Yorùbá tí Yorùbá Nation yìí bá dé á ti lọ sweet jù á ti lọ dùn jù kò ní sí ìpayín keke kò ní sí ìnilára ẹyọ kan so fún ìdí èyí ẹ jẹ́ kájọ parapọ̀ báyìí kájọ gbéṣẹ́ Yorùbá Nation yìí lárugẹ fún ìdí èyí lẹ́yìn tẹ́ ẹ fẹ́ nǹkan gidi pé kó ṣẹlẹ̀ nínú Yorùbá Nation tẹ́ ẹ fẹ́ nǹkan gidi nílé ayé yín tẹ́ ẹ fẹ́ gbádùn kẹ́ tó kú tẹ́ ẹ fẹ́ kí ìrandíran ọmọ yín ó jìyà kẹ́ tó lọ lójú yín ẹ dìde kẹ́ jẹ́ kájọ gbárùkù ti Yorùbá Nation yìí ẹ dìde ẹ jẹ́ kájọ support bàbá ìyàwó Onítìrí ẹ dìde ẹ jẹ́ kájọ support bàbá olóyè Sunday Igboho ẹ dìde ẹ jẹ́ kájọ support bàbá Professor Akitoye àti bàbá wa Adéníran àti gbogbo àwọn agitator àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti gbogbo àwọn tó jẹ́ akíkanjú tí ẹ̀ ń rí tẹ̀mọ̀ pé wọ́n dúró ti Yorùbá Nation ẹ jẹ́ kájọ gbé lárugẹ. Thank you àfúyẹ́ ọdún ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín sweet nation sweet ẹ wò bí bàbá yẹn ṣe pé ó ní sweet nation bẹ́ẹ̀ ni sweet nation ni níbi tí ò ti ní sí ìpayín keke àti ìnilára níbi tí ìyá ti máa gbádùn tọmọ á ti máa gbádùn tí ọkọ á ti máa gbádùn tí gbogbo ká máa lọ ní mẹ̀lọmẹ̀lọ sweet country sweet Yorùbá Nation sweet nation bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn Abíọ́dún Ògúntóyìnbó dádì mi mo kí yín o ẹ káàbọ̀ sà ẹ̀yin tèmi ẹ bá mi share program yìí ẹ bá mi gbé ròrìrè ẹ bá mi gbé program yìí ròrìrè tí n bá sọ fún yín pé ẹ gbé ròrìrè mo ti wọ̀lú Àkúrẹ́ lọ nìyẹn o ẹ bá mi gbé program yìí ròrìrè ẹ jẹ́ kó go viral ló ń jẹ́ bẹ́ẹ̀ èdè Àkúrẹ́ nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká parapọ̀ ká dúró ti bàbá ọwọ́ ayé ò gbọdọ̀ ká wọn bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀tá ò gbọdọ̀ ká wọn bàbá mi Ògúntóyìnbó àgbà wòlíì bàbá mi Ògúntóyìnbó àgbà wòlíì ẹ bá wa gbàdúrà o ọwọ́ ayé ò gbọdọ̀ ká ọmọ Adéyẹmọ èrò ọ̀tá èrò àwọn ènìyàn ìkà kò gbọdọ̀ ká ọmọ Adéyẹmọ o tí Yorùbá Nation bá dé àwọn tó wà nílùú òyìnbó á wálé àwọn tó wá jẹ́ ọmọ ìlú òyìnbó gan tó jẹ́ citizen Amẹ́ríkà wọ́n máa wá sílẹ̀ Yorùbá wá hustle tí máa ní kí máa sọ lọ
ọdún ayọ̀ ok ẹ ṣé bàbá ẹ ṣé bàbá mi ọdún ayọ̀ mo kí yín o ẹ ṣeun dádì mi bàbá mi ọdún ayọ̀ mo nífẹ̀ẹ́ yín o ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nation bẹ́ẹ̀ náà ni mo mọ̀ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi bàbá mi ọdún ayọ̀ ẹ ṣeun afúyẹ́ ọdún ayọ̀ ẹ ṣé púpọ̀ bàbá mi Abíọ́dún Ògúntóyìnbó ẹ bá wa pariwo ẹ pé Olódùmarè nítorí pé àwọn ènìyàn ìkà wọ́n gbìyànjú láti dá ẹ̀mí ọmọ Adéyẹmọ légbodò ṣùgbọ́n àwa mọ̀ wípé back to sender báyìí lọ́lọ́run Elédùmarè á fi ṣe ìlú aláyọ̀ Yétúndé mo dúpẹ́ ìlú aláyọ̀ bẹ́ẹ̀ ni ojú ìyá ló gúre kété yìí nílùú Yorùbá Nation yẹn ọkọ̀ yín á balẹ̀ ìyá mi ọdún Yétúndé ọkọ̀ yín á balẹ̀ ẹ wò níwò wípé ṣé ìlú rèé gẹ́gẹ́ bí bàbá mi Ọdún Ayọ̀ ṣe sọ ó ní sweet nation ọkàn yín á balẹ̀ ni àlejò ò lè wá kó àlejò tó bá wọ ìlú wa níbi tó máa ṣe dé wọ́n á mọ ibi tó dé sí wọ́n á mọ̀ á máa lo permit ó ti yé yín bẹ́yẹn á máa lo permit wọ́n gbàrà tó bá ti wọ ìlú wa tá bá ti fún ní visa tó wọlé àwọn immigration wa wọ́n á ti dúró wọ́n á gba permit yẹ ìbò ló fẹ́ dé síta ló invite yẹ kì í ṣe lè tí wọ́n ṣí àwọn Niger sílẹ̀ tí wọ́n ṣí àwọn Mali sílẹ̀ tí wọ́n ṣí àwọn Chad sílẹ̀ tí wọ́n wọlé lọ́fẹ̀ẹ́ lófò tí wọ́n kó nǹkan ìjà ogun tọ́wá àwa mọmọ nílùú ọmọ Nàìjíríà gan kò ẹranko làwa jẹ́ lọ́dọ̀ àwọn apànìyàn lọ́dọ̀ àwọn atọ̀húnrìnwá kò ní sí yẹn nílẹ̀ Yorùbá kò ní sí yẹn nílẹ̀ Yorùbá gbàrà tí àwọn àlejò bá ti wọlé sí ìlú wa ẹ̀yin obìnrin mo sọ fún yín mo lé ẹ kú oríire ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ má gbogbo alájọ máa gbádùn ju bẹ̀tẹ̀ ẹ̀yin obìnrin ẹ wò ẹ ti lọ fàájì yín á ti lọ pọ̀ jù because ẹ máa ṣakọ àwọn àlejò pé nílùú yìí tá bá wọlé sí ìlú yìí tá bá fẹ́ níwèé obìnrin wọn la máa fẹ́ gbogbo dúkìá wa pátápátá obìnrin wọn la máa fi sìn tó bá kù ṣeun báyìí ká gba ìwé ìgbélú tí obìnrin wọn bá yarí pé òun ò ṣe mọ́ ẹ wò a lè máa fi mọ́tò bẹ́ẹ̀ ilé tá ti rà yẹn a lè máa fi bẹ́ẹ̀ pé jọ gbà because a mọ̀ pé tí a bá gbàwé yẹn a tún lè ní upper hand láti tún fò lọ bòmí a lè ní upper hand láti divorce yẹ ṣe mọ̀ pé tí ìwé bá ti tẹ̀ wá lọ́wọ́ a lè divorce ká sọ pé àṣẹ mọ́ àti níwèé nìyẹn àti wà free a lè fẹ́ ìyàwó wa láti Nàìjíríà láti ilẹ̀ Yorùbá ká gbé wọlé síbí ó ti yé yín bẹ́ẹ̀ so tá bá ti fẹ́ obìnrin wọn yẹn obìnrin á máa yọ̀ ìmí gan àti ẹ̀ ní mọ̀bí tó ń tọ̀ sí mo ṣe sọ fún pé ẹ̀yin obìnrin wa ẹ máa gbádùn ẹ ti máa gbádùn jù ìdí nìyẹn tẹ́ fi gbọ́dọ̀ dìde ń sìn kájọ jàjàgbára yẹn ẹ̀yin obìnrin ilẹ̀ Yorùbá ẹ máa ti lọ gbádùn jù ọ̀nà tẹ́ ẹ̀dẹ̀ máa fi gbádùn yẹn ni mò ń sọ fún yín ìmí nínú àwọn tá a fi ṣèwé bí à ń rí ibi tí wọ́n tọ̀ sí ó kàn máa jẹ́ bí contract láàrin wa lọ́kọ̀ máa àtún máa sanwó oṣooṣù fún o ẹni tá a rí ibi tó ń tọ̀ sí yẹn tó yẹ pé tá a bá kọnu sí gan pé tí ẹ̀ súnmọ́ bíi náà ṣe bí a tẹ̀ fẹ́ra wa tẹ̀ ṣe jẹ́ ká tiẹ̀ ṣeré ìdáṣe ó máa yarí ni pé ó ti lọ́kọ tiẹ̀ o ó ti ní boyfriend o wọ́n kọ̀ máa irú awúrúju yẹn ó ṣeéṣe kó má wáyé nílẹ̀ Yorùbá o tírú ẹ̀ bá dẹ̀ wáyé náà ẹ̀yin ìyá wa lẹ máa fi gbádùn yòkẹ̀yòkẹ̀ ni àní ríbi tó ń tọ̀ sí kọ̀ràkọ̀rà pa fẹ́ rí pátá àní ríbi tó ń tọ̀ sí kọ̀ràkọ̀rà pa fẹ́ rí pátá ẹ̀ á dẹ̀ máa sanwó oṣooṣù fún á máa gbowó oṣooṣù lọ́wọ́ wa mo ní tó bá kù díẹ̀ báyìí kí ìwé wa ká gba ìwé ìgbélú nílùú yìí tó bá yarí pé òun ò ṣe mọ́ kò sí nǹkan tá à ní fi bẹ̀ tán brọ́dà wa kan ó ra mọ́tò ẹni tó fi ṣèwé ó sọ fún pé irú mọ́tò tó ń gùn yẹn pé òun fẹ́ kó rà fóun because tó bá ti divorce báyìí wọn ìjọba ìlú yóò nígbà kó ṣèwé míì mọ́ torí àwọn náà ti já sí wọ́n ti mọ̀ pé nǹkan táwọn ọmọ ìlú wọn fi ń gbádùn lọ́dọ̀ àwọn àlejò nìyẹn lẹ́ni tó bá rìlíìsì ìwé fún ni o ó ti mọ̀ pé nǹkan tí àwọn àlejò fi ń gbádùn tí àwọn ọmọ nílùú wọn fi ń gbádùn lọ́dọ̀ àlejò nìyẹn tó bá ti lè ṣe bẹ́ẹ̀ tí yàn lọ pé marriage tó ṣe fóun kínní wọ́n á tún tì mọ́lé pé fraud ni wọ́n á tún tì mọ́lé tó bá tì mọ́lé tán nìdẹ́là náà máa gbé lọ from nìdẹ́là bá wọn á deport ẹ̀ ó padà sí scale 0 nìyẹn ẹ̀ kàn rí pé ó tún padà sóko tó lọ ń dáko kí ló ṣe ẹ́ ẹ bá tiẹ̀ rí ẹ pé o travel lọ́jọ́ sí ẹ wò ó long story tó wá pé long story yẹn wọ́n ti dá padà wálé nìyẹn
so tí ilẹ̀ Yorùbá yẹn bá dé ẹ̀yin ìyá wa ẹ máa yọ̀ kùtùkùtù ni torí pé àwọn àlejò tó bá ti dé báyìí tó máa fẹ́ ṣèwé àwa mọ̀ nǹkan tí àwọn ọ̀gá wa lókè máa gbé lẹ̀ o pé condition yín rèé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin mọ́mì wa máa gbádùn ni ẹ̀ kàn fi wọ́n ṣèwé náà ní contract ni kò dẹ̀ gbọ́dọ̀ yẹ a máa sanwó yẹn fún yín lóṣooṣù tó bá kọ̀ láti sanwó yẹn ẹ̀ lọ report ẹ̀ ló máa fi ẹ̀ pé kò sọ ẹ kàn lè sọ pé ẹ̀ ṣe mọ́ wọ́n á tún dá padà sí ìlú ẹ̀ á padà sí ìyẹn làwọn ọmọ nílùú á fi máa níyì tá a fi máa níyì lójú àwọn àlejò ṣẹ́bọ̀ pé àwọn ọmọ nílùú àníyì báyìí kò sí iyì kankan lára wa àmàlejò àmọ́ nílùú yàtọ̀ sálejò àlejò tó ń yẹ̀gàba lórí ọmọ nílùú ni ṣùgbọ́n ní ìgbà yẹn àwa ọmọ nílùú apá wa ga báyìí ni táwa gan máa gbádùn pé àwa lá ní ìlú wa àtọ̀húnrìn wa nìyín níta bá ti fẹ́ ni ilẹ̀ máa fẹ́ mo ní ìlú yìí ibi tí àwọn àlejò ti ń ṣiṣẹ́ àwọn ọmọ nílùú lé gbogbo àlejò bẹ̀ dànù wọ́n ju ètò ọlẹ́ sọ lọ́sí ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n sọ náà sí bí mo ṣe báyìí sọ̀rọ̀ yìí ìjọba wọn fò tẹ̀lú pé àwọn ọmọ nílùú kọ́ máa lo bẹ̀ wọ́n tún bẹ̀ ṣe fún wọn àwọn ọmọ nílùú ló lo bẹ̀ ń sìn wọ́n lé àlejò dànù ní ìgbà tí ìjọba fẹ́ gbé ọwọ́ àwọn ọmọ nílùú wọn tó jẹ́ politician wọ́n pè wọ́n ṣe ó fẹ́ máa lé àlejò fọmọ nílùú ó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ nílẹ̀ fàlejò wọ́n ṣe lé wa dànù nìyẹn wọ́n lé gbogbo àwọn àlejò dànù wọ́n gbalẹ̀ yẹn fọmọ nílùú ṣebí ìlú nìyẹn tí wọ́n ti pọ́n ọmọ nílùú wọn lé ju àlejò ẹ wá wo àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ wo bó ṣe ń pa wá ní mẹ́jọ mẹ́jọ kí ni wọ́n ṣe torí pé wọ́n ti gbowó pé wọ́n ti jẹjẹkújẹ ẹ̀mí wa ò jọ̀wọ́ lójúmọ́ ẹ wá wo gbogbo àwọn politician ilẹ̀ Yorùbá torí ìjẹkújẹ tiwọn ẹ̀mí àwọn ọmọ nílùú ò jọ̀wọ́ lójúmọ́ wọn ti ẹ̀ka wá kó gan àmọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni wá àdámọ̀ kankan lójú wọn o lè sọ̀rọ̀ lójú àlejò agbájú ọmọ nílùú àbí kó tún ṣùtì ẹ̀ kó pàdánù tẹ̀ bá wá mú wọn Fúlàní ni wọn ní kẹ́ bá gbé wọn bọ̀ l'Àbújá from Àbújá wọn rìlíìsì wọn wàkílì tí ó lọ sínú igbó tó lọ mú nínú igbó wàkílì nǹkan wọ́n ti rìlíìsì ẹ̀ so ẹ̀yin náà wo gbogbo ìyà yẹn so tí ilẹ̀ Yorùbá bá dé inú ìgbádùn lẹ́ máa wà o so ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn olórí burúkú wọ̀nyí torí tí ilẹ̀ Yorùbá bá wà lọ́wọ́ wọn ní gbègbè ayé ìrọ̀rùn inú ìpayín kékeré everybody máa wà ẹlòmíì á fi lélẹ̀ á lọ kú sókè òkun tó bá kú síbẹ̀ àìmọye àwọn ọmọ nílùú ilẹ̀ Nàìjíríà bẹ́yẹn tó ti sí òkè òkun tí wọ́n kú tó sí wọ́n síbẹ̀ wọn délé torí pé ìlú ò da ẹlòmíì á ní kó kú sókè òkun ó bẹ́tà kó kú sílé lọ fún bẹ́ẹ̀ á kú àdọmọnù ọmọ dọmọ ọlọ́mọ lókè òkun ọmọ ò mọlé bàbá kò mọlé ìyá mọ́ ó dọmọ ọlọ́mọ nìyẹn ṣé ìyẹn ò tí ì tó gbogbo nǹkan òye ò tó láti pé kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká gbalẹ̀ bàbá wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n èyí tí mo ti sọ lọ́jọ́ tòní ẹ̀yin tèmi ẹ bá mi gbé rìn ẹ bá mi gbèrò rire ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó go viral kí gbogbo àwọn ènìyàn kan gbọ́ ọ̀rọ̀ ẹnu èmi àrólé baba 1010 mo kí yín o ẹ̀yin tèmi mo kí yín ẹ jẹ́ ká wo president ìlú àwọn zoo president ìlú àwọn zoo ẹ jẹ́ ká fẹ́lẹ́ ṣe ìgbádùn díẹ̀ ẹ̀yin tèmi orin tó jáde ní 2022 nìyẹn. ọmọ gan gbé fún ẹ máa wo bí yìí o ẹni tó ní kó gbé president fóun flag APC lásán náà gbé fún tí ò lè dágbé ọwọ́ ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ẹ máa wòran o ẹ máa wòran.
máa wo ọwọ́ ẹ̀ bó ṣe ń gbọ̀n ẹ máa wò ẹni tó fẹ́ gbà ààrẹ orílẹ̀-èdè. $75. From 79 to 100. Ẹ máa wò ó. Ẹ máa wò ránṣẹ́ rí. Ẹ wò ẹ gbé kinní wa kò lè dá gbé sókè o. Ẹ máa wò. Ṣé ẹ rí? Ẹ bọ́ ṣe gbọ́wọ́ ẹ̀ bí aròbó. Ẹ rí bọ́ ṣe gbọ́wọ́ ẹ̀ bí aròbó. Ẹ̀yin ọmọ Yorùbá. Ọmọ yẹn gbé fún wọ́n fẹ́ fi dọ̀dọ̀ ń di díjẹ president ẹni tá dé bi tí àwọn ènìyàn àtàtà àwọn president di ẹgbẹ́ lágbàáyé tí wọ́n jòkó sí tá lọ tọ̀ sórí ṣíà tá lọ tọ̀ sórí ìjòkó tá ìwádìí pé president wo lè díẹ̀ ń rìn president ìlú wo ni díẹ̀ ń jò yìí tó á ní president Nàìjíríà ni ojú tì ní gbogbo àgbáyé àbí wọ́n gbèwé fún kó wá wọ́n gbé tíì fún kọ́ọ̀pù ajábọ́ lọ́wọ́ ẹ̀ afọ́ àbí wọ́n gbèwé fún pé kó kàwé á wá di pé ọwọ́ ń gbọ̀n. Ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run ń jà fún wa àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ń jà fún wa. Ẹgbẹ́ kìíní wá ẹ wò wọ́n gbé flag fún kò lè gbé. Àbókí yẹn fi ṣe yẹ̀yẹ́ ẹni bó ṣe gbọ́wọ́ ẹ̀ bí aròbó ẹni bó ṣe gbọ́wọ́ ẹ̀ sókè bí aròbó. Wọ́n ti sọ Tinubu wọ́n ti sọ di ọ̀dọ̀yọ̀ wọ́n ti sọ di aròbó ẹni bó ṣe gbọ́wọ́ ẹ̀ bí aròbó. Fúlàní yẹn mọ̀ọ́mọ̀ fi ṣe yẹ̀yẹ́ ni o ó mọ̀ọ́mọ̀ fi ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín jàre ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín ẹ ṣeun látẹ̀ẹ̀kan ẹ ṣeun látẹ̀ẹ̀kan mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun torí àjọ ń ṣiṣẹ́ yẹn náà ni èmi àrólé bàbá tẹ́ntẹ́ ni o Olúmọ Ìkọba lọ́la JP ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ wá ìkànnì tí ẹ máa darapọ̀ mọ́ o ìkànnì kan bẹ tí à ń pè ní àwa ọmọ Yorùbá àjìjàgbara jákèjádò àgbáláyé ni wọ́n ti mọ̀ wá ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook bẹ́ẹ̀ la dẹ̀ tún ní WhatsApp group níbi tá a ti ń ṣiṣẹ́ fún Yoruba Nation ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ ọkọ ẹ wá ẹ pè mí àrólé màá jẹ́ kí ẹ mọ ìkànnì yẹn ṣe mọ̀ wípé àwọn olóṣèlú wọ́n ní ìkànnì tiwọn tí wọ́n ti ń agitate àwa náà ọmọ Yorùbá a ní ìkànnì tiwa náà táwa náà ti ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá bí awareness bí àwọn bí pé kí ilẹ̀ Yorùbá ṣàdúró ẹ pè mí àrólé bàbá tẹ́ntẹ́n tí ẹ bá ṣetán ẹ máa rí nọ́mbà mi ní orí ìkànnì yìí tí bá ti parí prógrámù yìí rí nọ́mbà mi ńbẹ̀ ẹ pè mí ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ Yorùbá Nation àwa ni wọ́n pè ní àwa ọmọ ẹgbẹ́ ajìjàgbara ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ẹ darapọ̀ mọ́ ìkànnì àbí kí ẹ wo ìkànnì tẹ́ bá mọ̀ pé ó jẹ́ ìkànnì àwọn ọmọ ọkọ ẹ darapọ̀ ẹ̀yin tí ẹ bá dẹ̀ jẹ́ alábọ̀dé àwa ò sọ pé kí alábọ̀dé ó má wá ṣùgbọ́n tí ẹ bá dọ̀dọ̀ wa àwọn onílẹ̀ wọ́n á arrest yín lójú ọ̀nà nǹkan tá a bá gbélé yín lórí tá a bá ti rí tẹ́yìn náà bá gbé lórí ẹ mọ̀ wípé ọ̀dọ̀ wa ò ń ṣe ibi tí ẹ kọ̀ lè dédé kùgùrì sí lẹ́yìn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ni o ṣùgbọ́n èyí tí ẹ bá jẹ́ ọmọ ọkọ tayọ̀tayọ̀ báyìí ni àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá fi máa wẹ́kọ̀mù yín wọlé o tá a dẹ̀jọ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ náà bí ọmọ àlè gan bá dọ̀dọ̀ wa gan àyí orí ẹ̀ àyí tó bá ṣe lè ta àwò ni o tí wọ́n sọ fún wa pé ya ó sì lè dọmọ ọkọ àwa náà la máa change yín torí pé kí ni inú náà ilé ìrú tẹ wà yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa gbà yín jáde ẹ̀yin oníkóńgò gàrí ẹ̀yin oníkóńgò ẹ̀wà ẹ̀yin kíní ẹ jọ̀wọ́ àkókò tí tó ń sì kẹ́ da gbogbo ẹ̀ dànù kóńgò gàrí ò lè ṣe kankan fún ni kò lè ní kankan ṣe nílé ayé yín ẹ súnmọ́ wa
kẹ́ ká jọ gbẹ́rù ìdórí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ bá wa gbàdúrà fọmọ Adéyẹmọ o ẹ bá wa dúró ti bàbá kí ọwọ́ oyé má ṣe ká bàbá kí ọwọ́ ọ̀tá ó má ṣe ká wọn gbogbo àwa tá à ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni kẹ́ máa gbàdúrà fọwọ́ bàbá mi Ọmọlúkà ẹ máa gbàdúrà fún bàbá mi lẹ́kìtì ẹ máa gbàdúrà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ọmọ Adéyẹmọ nǹkan kíkọ ò gbọdọ̀ ṣe é èràkéèrà kò gbọdọ̀ rìn gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá gbogbo yìí la pè ẹ jáde ẹ gbé tùràrí ẹ gbé bíbélì jáde ẹ gbé kùránì jáde ẹ gbé ìṣẹ̀ṣe jáde o kẹjẹ kájọ gbàdúrà fọmọ Adéyẹmọ àti ìyá wa Onítìrí àti bàbá wa Professor Banji Akíntóyè nítorí pé kíni àti dé ilẹ̀ ìlérí wa tán o àti dé ilẹ̀ ìlérí wa tán tí ó ń báyìí lókù ẹ máa rí passport Yorùbá Nation tí yóò jáde síta June 12 ó ń bọ̀ láìpẹ́ yìí June 12 ó ń bọ̀ láìpẹ́ yìí Ọlọ́run Elédùmarè aṣọ wàjùbà náà lọ ilẹ̀ Nàìjíríà ilẹ̀ ìnilára ni o ilẹ̀ ìpayín keke ni ilẹ̀ tí ọlọ́mọ òfin mọ́mọ́ tí ìyá ò lè bọ́mọ ẹ jẹ́ kájọ kúrò ńbẹ̀ o kájọ dágbére fún ìyà ká sọ wípé ìyà dópin nínú ayé wa Yorùbá Nation òun ló máa gbàyà nínú ayé wa o ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún máa pàdé mi láìpẹ́ láì jìnnà lágbára Elédùmarè ilẹ̀ Yorùbá aṣojú èmi àti yín o mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi kí gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá pátápátá mo fẹ́ fi kí ẹ̀yin oníṣẹ̀ṣe mo fẹ́ fi kí gbogbo yín pátápátá jákèjádò àgbáláyé ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ìkànnì wa láti ìlú Amẹ́ríkà ni ìkànnì yìí wà l'Amẹ́ríkà ìkànnì yìí wà ní UK ìkànnì yìí wà ní Dubai ìkànnì àwa ọmọ Yorùbá àjìjàgbara tí mo sọ fún yín ó wà káàkiri ni bẹ́ẹ̀ náà ló wà nílẹ̀ Yorùbá ó wà lẹ́kìtì gbogbo ibi nílẹ̀ Yorùbá ló wà ẹ jọ̀wọ́ ẹ darapọ̀ mọ́ wa kẹjẹ torí pé àgbájọwọ́ báyìí ò la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì ọmọ ọkọ ní níbi tí a ti ń ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ẹ darapọ̀ mọ́ wa ẹ pè mí àrólé ẹ pè mí sórí WhatsApp mi ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa torí pé gbogbo àwa tí ojú ń pọ́n ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí àwòdì wa ẹ jẹ́ kó bára o ẹ má jẹ́ ká sá sẹ́yìn ẹ má jẹ́ ká sọ pé nọ́mbà mi ìfẹ́ kán rí tẹ bá dọ̀dọ̀ wa ẹ wà secure ààbò ń bẹ lórí yín èmi àrólé ni mo sọ bẹ́ẹ̀ fún yín torí ní orí ìkànnì yìí ẹ má jẹ́ ń sọ̀rọ̀ torí orí afẹ́fẹ́ la wà yìí ṣùgbọ́n ẹ súnmọ́ wa ẹ darapọ̀ mọ́ wa ó wà ní France ni ó wà ní UK ni ó wà ní Germany ni ó wà ní London ni ibikíbi báàwù kí gbogbo ọmọ Yorùbá wà lágbàáyé ẹ pè èmi àrólé ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ lóòótọ́ àwọn alábọ̀dé ń bẹ o àwọn olè ń bẹ o tó jẹ́ pé wọ́n dúró sórí social media ọ̀nà àti gbáàyàn àwọn kan ń bẹ náà nílẹ̀ Yorùbá ọ̀nà àti gbáàyàn òun ni wọ́n wá ká ṣùgbọ́n èmi àrólé o mo gbà ládùúrà lójú gbogbo yín tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣàṣẹ sí mo fẹ́ kí Ọlọ́run Elédùmarè kó san fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi fún ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ tí mò ń ṣe fún ilẹ̀ Yorùbá yìí kọ́lọ́run kó san fún mi kó má wá jẹ́ èmi nìkan kó tún san fún ìrandíran ọmọ mi tó bọ̀ lẹ́yìn o bí mo ṣe fẹ́ nìyẹn ẹ bá mi ṣe àṣẹ sí Ọlọ́run Elédùmarè á san fẹ́yìn náà o gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí sí ilẹ̀ Yorùbá ṣé inú kan ló fi ń bá Yorùbá lò ní inú méjì ló ń lò ní Ọlọ́run á san fún ọ Ọlọ́run Elédùmarè á san fún ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ Yorùbá Nation ẹ jẹ́ kí a jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká jọ ṣe iṣẹ́ àgbájọwọ́ òun ni wọ́n fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan báyìí kò gbé ẹrù dórí o ẹ jẹ́ ká jọ kóra wa mọ́ra àwa ni wọ́n pè ní àwa ọmọ Yorùbá àjìjàgbara ẹ pè mí wọlé ẹ̀yin alábọ̀dé tí ẹ bá jí alábọ̀dé tí ẹ bá wá kẹ́ ẹ tó dọ́dọ̀ wa bó ṣe ń rò yẹn àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wá já okùn ẹ̀mí ẹ kó tó dọ́dọ̀ mi ìwọ tó bá jí alábọ̀dé tó jẹ́ pé olóṣèlú ló rún ẹ tó sọ pé lọ pé èmi ò sá fún yan o mi ò sọ pé kó má pè mí torí pé mo ti yọ̀ǹda ara mi fún ilẹ̀ Yorùbá láti wípé kó dúró tí mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ló lẹ̀mí mi so èmi ò bẹ̀rù yín bẹ́ẹ̀ ni mi ò sá fún yín pé kẹ́ má pè mí màá fi nọ́mbà mi síta ẹ pè mí wọlé àwọn tó bá pé ibi lẹ fẹ́ gbé wá alálẹ̀ ilẹ̀ Yorùbá wá arrest yín kẹ́ tó dọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ lẹ́yìn tí ẹ jí ọmọ ọkọ má bẹ̀rù má fòyà ẹ pè mí ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ ẹ jẹ́ ká jọ ṣera wa lóṣùṣù ọwọ̀ ká jọ ṣiṣẹ́ ìdè ilẹ̀ lérí torí pé tí ìwọ bá dá wà tó kàn ń gbọ́ ó wù bí kí n dá sí Yorùbá Nation ṣùgbọ́n ò rí direct place tó yẹ kó lọ ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ yẹn tẹ́ bá dọ́dọ̀ wa ẹ̀yin go ní fẹ́ jáde mọ́ torí pé kí ni gbogbo nǹkan tẹ́ ń fẹ́ láti wípé ká ṣe fún ilẹ̀ Yorùbá kó fi dúró gbogbo ẹ̀ ló ń bẹ níkàáwọ́ wa
ní rere gbogbo ẹ̀ ní bẹ torí pé self determination kì í ṣe ẹ̀ṣẹ̀ Yorùbá nation yìí kì í ṣe ẹ̀ṣẹ̀ ìjọba Nàìjíríà fi ọwọ́ sí ìjọba United States nation fọwọ́ sí self determination òun náà la gbé lọ́wọ́ so ẹ darapọ̀ kẹ́ ẹ jẹ́ kájọ torí àìkọ́wọ́rìn ọmọ ejò òun ló fìyà jọ ọmọ ejò gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ dìde ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ pọ̀ gbogbo ẹ̀yin akíkanjú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ pọ̀ torí pé ilẹ̀ bàbá wa yìí a gbọ́dọ̀ gbà lọ́wọ́ àwọn jẹgúdújẹrá yìí ìwọ tó bá jẹ́ ọmọ àlè tó ló fẹ́ dọ́dọ̀ mi kó o tó dọ́dọ̀ mi àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ tí ẹ ti jọ ta sílẹ̀ nílẹ̀ Yorùbá yẹn wọ́n pa ẹrun kó o tó dọ́dọ̀ mi torí pé ìran ẹ ò ní gbérí mọ́ torí pé o ti gba àbọ̀dè yẹn ìrandíran ẹ ò ní gbérí mọ́ ìrandíran ẹ wọ́n fún ẹ lówó pé kó gba àbọ̀dè fọ́mọ Yorùbá ìrandíran ẹ ò ní gbérí mọ́ Júdásì tó jẹ́ bàbá yín nínú Bíbélì ó padà pokùnso ni ẹ máa pokùnso last ni ṣùgbọ́n ẹ̀yin ọmọ ọkọ o a máa rọ́nà lọ lágbára Elédùmarè èmi àrólé bàbá tẹ́ntẹ́n ni o Olúmike Ọbalọ́lá JP èmi náà ni lágbára Elédùmarè ẹ̀yin tèmi ẹ máa gbàdúrà fún mi lójoojúmọ́ ẹ máa gbàdúrà tẹ́ bá jí láàárọ̀ ẹ bá dárúkọ mi àrólé bàbá tẹ́ntẹ́n Olúmike Ọbalọ́lá JP ẹ máa fún wa ládùúrà gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa fún wa ládùúrà ẹ máa gbàdúrà fún wa lọ́sàn ẹ máa gbàdúrà fún wa lóru nítorí pé ayé ń gbógun ọ̀tá náà ń gbógun ṣùgbọ́n o ju gbogbo ẹ̀ lọ àwa la máa borí wọn torí pé òtítọ́ la gbé lọ́wọ́ ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ yẹn làwa sọ pé a ò fẹ́ mọ́ a fẹ́ dá ìrọ̀rùn padà sí ilẹ̀ Yorùbá a fẹ́ gba ìpayín keke a fẹ́ gbà kúrò lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá a fẹ́ máa gbé ìgbé ayé àlàáfíà torí pé Olúwa sọ ó ní gbogbo nǹkan tó ń dá ó ní dáradára ni ṣùgbọ́n àwọn olóṣèlú sọ gbogbo ẹ̀dá burúkú ó ti tó àkókò láti jára wa gbà ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín o ẹ ṣeun kí tó máa lọ ẹ jẹ́ fi orin yìí ẹ jẹ́ máa fi ṣe ìdágbére lórí ètò yìí fún àwọn akọni mẹ́fà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ máa fi ṣe ìdágbére fún àwọn akọni mẹ́fà ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá mo kí yín àwọn akọni mẹ́fà lẹ́ ń wò yìí o àwọn akọni mẹ́fà tí wọ́n di ilẹ̀ Yorùbá mú àwọn akọni mẹ́fà ẹgbẹ́ ọmọ Yorùbá jìjàgbara ọ̀tákú àwáyè àwọn lẹ́ ń wò yìí mo sọ fún yín wípé lọ́wọ́ tẹ́ ẹ wà yìí ẹ lè mọ àwọn tó ń pè tó jẹ́ akọni mẹ́fà ṣùgbọ́n tí ilẹ̀ Yorùbá bá dé o tí ilẹ̀ Yorùbá tó bá dé ẹ máa rí àwọn akọni mẹ́fà tí wọ́n máa tò tẹ̀rẹ̀ báyìí tí wọ́n á gba ife ẹ̀yẹ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá mo sọ fún yín mo tún sọ àwọn akọni mẹ́fà tẹ́ ń wò yìí àkókò ń bọ̀ tẹ́ máa mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn ló dúró láti jàjàgbara fún ilẹ̀ Yorùbá láti dúró ẹ̀yin akọni mẹ́fà mo ṣí fìlà fún yín ẹ kú iṣẹ́ takuntakun Oòduà gbè yín o ewé a máa jẹ́ àjíǹde ara máa jẹ́ o gbogbo ní fojú sunkún bẹ́ẹ̀ lẹ̀ ní fi ara gbàrúwẹ̀ o gbogbo ibi tí ẹ bá nawọ́ sí báyìí gbogbo ibi tí elégèdè yín bá nawọ́ tó bá fọwọ́ lù a máa dún fún yín ni ẹ̀yin akọni mẹ́fà mo ṣèbà fún yín o ẹ kú iṣẹ́ takuntakun ní ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ ajìjàgbara òun lẹ́ ń wò yẹn o bánà ẹ̀ lẹ́ ń wò yẹn o ẹ ṣé púpọ̀ o gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ jọ̀wọ́ ẹ bá wa gbàdúrà o ọwọ́ ayé ò gbọ́dọ̀ kọ́ bàbá wa olóyè Sunday Igboho ọwọ́ ọ̀tá ò gbọ́dọ̀ ká wọn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá wa gbàdúrà o ẹ ṣé púpọ̀ o ẹ kú àtàárọ̀ o a kú ètò o ẹ bá mi ṣí ẹ prógráàmù yìí Oòduà àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ajìjàgbara ọ̀tákú àwáyè mo kí gbogbo wa o a kú iṣẹ́ takuntakun Oòduà àgbèwà o ẹ ṣé púpọ̀ o.
ẹ ṣeun ẹ̀yin tèmi ó dàárọ̀ ẹ ṣé o ẹ̀yin tèmi àdìsá ọlọ́run wà azeez ẹ ṣeun ó dàárọ̀ o mo kí yín o ẹ ṣeun o ìyá mi bàbá mi Mickey Adésínà Aládé mo kí yín o bàbá ẹ ṣeun o ẹ ṣeun o ṣe Michael náà ni mo kí yín ẹ ṣeun bàbá mi àdìsá kàfáyà ọmọṣaléwá ó dàbọ̀ o mo kí yín o ó dàárọ̀ o ìyá mi kàfáyà ọmọṣaléwá mo kí yín Yétúndé mo dúpẹ́ Yétúndé mo dúpẹ́ ọlá ìyá mi Yétúndé mo dúpẹ́ ọlá ẹ ṣé o ó dàbọ̀ ẹ ṣeun o ẹ̀yin tèmi ó dàbọ̀ ẹ ṣeun Akin Olúwaṣèyí Débì mo kí yín ó dàbọ̀ ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun mo kí yín o ó dàbọ̀ ẹ ṣeun.